káfọ̀rọ̀ sínú pété ìrìn inú ẹ̀dá di akọ̀mẹ́ni a máa bá lọ. wẹ́rẹ́wẹ́rẹ́ wàrà ṣe ṣá àìfarabalẹ̀ káwòye fínífíní lèmínìyàn fi jápa lọ. bọ́ràn kedere nílẹ̀ dùnìyàn jèlè nìyàn ń jápadà ní jápadà ní o. bí mo ti ń wọnú ènìyàn yóò ènìyàn máa lé àwọ̀ fẹ́lẹ́ bónú nínú ayé máa rí. bí mo ti ń kíyèsí ọ bí mo ti ń wòye ọ torí pé òtítọ́ ṣe kókó nínú ènìyàn nínú ìwà tí ṣe ọ lálùmọ́sá kílé bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé kó rọra ṣe torí pé ilé ayé máa lé. bínú jó lórí omi o ẹni kò lọ bẹ̀rù wá aṣọ bá ń sá òfò ní ọjọ́ kejì ọjà òrìṣà bí ọ̀fun kò sí ọ ojoojúmọ́ ní ń gbẹ́bọ ènìyàn èéfín ní ìwà ènìyàn mi kò lè ṣe láì fa hàn ṣèbọ́mọ tó bá ṣípá bá ń bá gbé kí ló dé tá à ń mọ́mọ tó ṣípá sọnù tá a mú un ṣìnà kúrò lọ́nà. Hello lovers. Mo fẹ́ sọ ọkọ fún yín and mi ò fẹ́ kẹ́ sọ fún èèyàn kankan, please don't tell anyone. Ṣé ẹ rántí olólùfẹ́ mi Pamilerin tí mo sọ fún yín nígbà yẹn wípé àwọn parent ẹ̀ wọ́n fẹ́ kí n fẹ́ then àwọn parent tèmi náà wọ́n fẹ́ kí èmi náà fẹ́. Ṣé kí n jẹ́ àìsàn kankan? Èmi àti Pamilerin padà fẹ́ra wa o. Ó padà Pamilerin ó padà fi oyin sínú ayé mi, ó fayọ̀ sínú ayé mi, ó fi fọkànbalẹ̀ sínú ayé mi. Ṣé ẹ tún fẹ́ gbọ́ tí wọ́n bá ń sọ wípé àlùbáríkà obìnrin, Pamilerin lálùbáríkà obìnrin o. Ní ló pé ọdún kan tèmi àti Pamilerin ti ṣe wedding. Nǹkan kan ni mo fẹ́ sọ fún yín. Ṣé rí tí ó bá ní ẹni tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ fẹ́ fẹ́ ẹ̀tẹ́ méjì dẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ara yín dénú táwọn parent yín wà fẹ́ jẹ́ kẹ́ fẹ́ nǹkan kan ni mo fẹ́ kẹ́ ṣe ẹ make sure wípé ẹ jẹ́ kí àwọn parent yín rí reason tẹ́ fi fẹ́ fẹ́ra yín pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ara yín. Èmi fi ń dá yín lójú pé wọ́n máa padà fọwọ́ sí because kò really wà advisable wípé kí àwọn parent yẹn kan máa fi ọwọ́ sí ìgbéyàwó èèyàn. It's important. Ẹ jẹ́ kí n tètè lọ bá wọn tí ń dúró dè mí sálẹ̀. See you guys in the morning. bí mo ti ń kíyèsí ọ bí mo ti ń wòye ọ orí pé òtítọ́ ṣe kókó. èèyàn láṣọ èèyàn ẹ ṣe tẹ́ ẹ̀ lójú sí ìwọ náà jẹ́ bẹ́ẹ̀. wo má jẹ́ kí n sùn sórí àdúrà mi fọ́lọ́run ní pé àsìkò tèmi náà bá máa ládé orí kọ́lọ́run fún mi ní orú ọkọ bí ọkọ ẹ̀. àmì o ṣé tí ẹ rí mi tí ẹ gbọ́dọ̀ parọ́ wọ́n ti ẹ̀ ń tọ́jú ẹ̀ gan. ọ̀rẹ́ mi tọ́jú. ẹ̀wẹ̀ kì í sọ fún ẹ Ọládayọ̀. tó bá sọ wípé ọkùnrin dá tán ó dángájíá ó ń tọ́jú mi ó ń ṣèkẹ́ mi. wọ́n sọ pé nípa tó owó ó fún mi lówó pọ̀ kẹ́ nípa ti gift showers me with gift. àgbẹ̀yẹ̀wò mi ó máa gbé mi ó máa ágírí. ẹ wo nǹkan tí màá sọ fún yín ni wípé ó tiẹ̀ tó wọ̀ ìwọ tí mò ń wò yìí ẹ̀yin ẹjọ́ tó kò lè jọ ọ. ṣó fẹ́ bú mi ni. ẹ̀yin níwà tútù ó kàn jẹ́ pé gbangbaná díẹ̀ náà wà lórí ìwọ náà. òyìnbó pẹpẹ má gbójú sẹ́gbẹ̀ẹ́ ó tírín ó tóbi ẹsẹ̀ ẹ̀wọ́ ó ní hunchback gbogbo ẹ̀ ló máa complain ẹ ṣáà mú kan nínú gbogbo. You know I always want something perfect. Perfect really is there a perfect guy anywhere ẹ ṣe tẹ́ bá máa ṣe. ṣo fẹ́ gbọ́ tó tọ́ ṣo fẹ́ gbọ́ tó tọ́ mi ò fẹ́ gbọ́. ju gbogbo ẹ̀ lọ àdúrà ni kò fi ràn wá lọ́wọ́ kọ́ ló ń ṣe ọkọ fún àwa náà bíi ti tiẹ̀. àmì o. but point of correction mi ò fẹ́ rú ọkọ bíi tiẹ̀. I want my own man my own kind of husband. someone for me. ẹ wọlé kí lọ dá mọ́mì ló ń jà. ó tẹ̀ tó wọ ó dàbọ̀ aláìní nǹkan ṣe tó dá parí oṣù. nínú ènìyàn nínú ìwà tí í ṣe ọ lálùmọ́sá bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé kó rọra ṣe torí pé ilé ayé máa lé gúlù sọ èèyàn ní ìbá má ti sọ. How are you? Good morning, my love.
Kí ló ṣẹlẹ̀? Oceano, thank you so much for the gift. Ọkùnrin bí irú tiẹ̀ ṣọ̀wọ́n. Láti ìgbà tí mo ti fẹ́ gbogbo nǹkan tó ń dùn mí nínú ló máa ń ṣe fún mi. Ọlọ́run á bá mi dùn ẹ́ nínú. O ò ní táwọ́ ná. Ìfẹ́ wa ò ní dóògùn. Jẹ́ ń kúnlẹ̀. Ojúṣe mi ni mo ṣe, okay? Have you had breakfast? No, but I'm okay. You are okay, really? Yes. Let me get you something. I will prepare your favorite meal. Thank you. Let me rush to the kitchen. I love you so much. Let me get you food. I'll be right back. My brother, don't chop fish, you don't chop belle food. Má fọtí ṣe rẹ̀ léṣe. Ṣé rántí pé o lè ṣe máa drive? Kí ló máa ń rí gbà nínú ọtí ojoojúmọ́ yìí? O ti mu mẹ́ta tán ready láàrin ìṣẹ́jú mélòó. O ti sọ pé kó tún mú kan wá. Ìyẹn túmọ̀ sí pé tá bá fi máa kó mi wá wá ti parí crate kan àbí méjì nìyẹn o. Wẹ́ bóyá lè tó mu kù ní wedding anniversary bóyá òun ló fẹ́ continue bí báyìí. Ọtí ò kí ń pàgò ẹni tó bá mu tí lọ tí máa pa ní dídí go ọ̀rẹ́ Ọlọ́run ní dídí go. Tí ó bá padà ṣẹlẹ̀ èmi á jáde pé èmi sọ fún ẹ ìwọ ló gbọ́. Ọ̀gbẹ́ni kò sí nǹkan tó máa ṣe ajé la máa ṣe ká tó ṣòro. Ọ̀nà tí ọ̀rọ̀ á fi ń gbà ṣayé nìkan lélẹ̀. Báwo ni jàre? Má bàtí mi jẹ́. No nígbà ni kò fi sí nígbà ni kò wà. Wá. How are you? Fine, sir. How old are you? I'm 20. 20? Yes, sir. Èmi lérò pé bóyá 16 or 17 ní ẹni o. Ìyẹn túmọ̀ sí pé tí mo bá gba nọ́mbà ẹ kò kí n ṣe child abuse. Oh, brilliant. O lè fi nọ́mbà sí mi. Kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ ló fẹ́ ni. Fi nọ́mbà sí mi jàre, ó ti jú. Ìwọ sọ pé o ti máa ṣe ni. Sarah? Wá ti jú. It's okay. Nọ́mbà mi kì í. Fóònù ẹ kọ́? Ó wà nínú. Wàá rí nọ́mbà mi. Ó end pẹ̀lú 0. Ṣìnà ẹ̀gbọ́n Ṣìnà ṣé òrí ara ẹ kọ́ ló bá mi sọ̀rọ̀ sí ìgbé kémi máa mú tí mo ń sìn. Yes, èmi ni mo bẹ sọ. Bẹ́ẹ̀ tí wọ́n lè ṣe jọ Ṣìnà bá yí ẹ̀ jẹ́ ó balẹ̀ ayé ẹ̀ jẹ́ ìná yíyà. Torí bọ̀bọ̀ ẹ̀ mo kàn wó pé bí a kì í máa sọ̀rọ̀ ẹ̀ látàárọ̀ ọ̀nà pé wọ́n ní nǹkan tó ọlọ́tí bọ́ wà nínú ọlọ́tí lọ́lọ́tí máa sọ jáde right. Confirm. Bọ̀bọ̀ tó ń wò yìí ìjọ wedding anniversary ẹ̀ ọmọ méjì ló wọlé ó lọ gbá kan nínú bedroom ló gbà padà lọ bá kan nínú yàrá yẹn bọ̀bọ̀ yìí tó ń advice mi o láyé ẹ má advice mi mọ́. Ọ̀nà tó fi máa mọ̀ wípé mo sì gbọ́dọ̀ ṣì máa fún ẹ ní advice òlélẹ̀. Nígbà tí wọ́n dá Ṣínà lẹ̀ tọmọ aráyé pè ní Ṣínà ṣé wọ́n ever sọ wípé tó bá ti ṣe Ṣínà má drive. Thank you màá fún ẹ ní èsì ọ̀rọ̀ ẹ. It's written here. Òun lọ́kọ̀ gàdàgbà síbi tí wọn ò bá kọ́ síbẹ̀ NAFDAC kò ní ever aláwọ̀. Ó ṣe nítorí ẹ̀ ní sọmọ lọ́kọ̀ NAFDAC pẹ̀lú Ṣínà. There's something about this man. Orúkọ ní Ṣínà ẹ má máa get it wrong. No, there's something about him. Kò sí bó ṣe mu ọtí tó ó máa wà òkè wàá ṣoríire. Ọpọlọ ẹ máa ṣílẹ̀ ni. You understand? Ó dijọ́ tó bá kó sí kànga kó ọmọ tó fọ́ níbẹ̀ tí ò tiẹ̀ yé òní pé ó dáa kéèyàn mọtí kó jábọ́ sí gọ́tà ju kéèyàn kó máa gùn o. Tó bá kó máa gùn ọ̀run ló ń lọ kó ké slow. Mariwo ẹni ó máa ṣe o òkété padìdà ó lájà kiri ẹ wòye kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè di ṣùkú àlejò tó fòru wọ̀lú. Ẹ káàárọ̀ ma. Báwo ni Fọláṣọ́ wà pọ̀? Bẹ́ẹ̀ ni mo wà mọ́. Mo fẹ́ discuss nǹkan kan pẹ̀lú yín ni ma. Ṣé o sì? Kò sí nǹkan kan. Bò wọ́n pè mí pé amọ̀ sí mi ò yá. So ó dẹ̀ pọ̀ gan. So mo ní kí wọ́n á sọ fún yín.
Wọ́n ní kó tiẹ̀ serious gan. So ó dẹ̀ ti tó bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti sọ fún mi. Bọ́ mi mọ̀ pé nǹkan tó máa pọ̀ tó yẹn ni. Wọ́n ní púpọ̀ gan. So mo dẹ̀ fẹ́ ní ìdásí lọ sí ọ̀dọ̀ wọn. Ìyá. Ó dà kò sí wàhálà. Tí bàbá ìbádé máa ṣàlàyé fún wọn. Kọ́tà bá dẹ̀ ní ta lè fi support ẹ̀, a máa fún ẹ ṣùgbọ́n. Pẹ̀lẹ́. Special ma. Yes, ma. I need to just go this one. Yes. Bọ́rọ̀bọ́rọ̀ kedere nílẹ̀ dúnìyàn jèlè nìyàn Japada yóò bí mo ti ń wọnú ènìyàn yóò ènìyàn máa lé àwọ̀ fẹ́lẹ́ bónú nínú ayé máa rí bí mo ti ń kí èso bí mo ti ń wòye pẹ́ o. Wípé mo tiẹ̀ ti sùn lọ síbi tí mo jókòó sí. Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní pẹ́ dé báyìí? Traffic ni and again iṣẹ́ pọ̀ lọ́fíìsì lẹ́nu gan. Traffic. Ìgbà wo ni traffic bẹ̀rẹ̀ sí ní mú ẹ lọ́nà? Nǹkan tí ọmọkùnrin yìí wá tó bá rí inú ẹ̀ ò ní dùn o. Because a ti ń gbégbé àlàáfíà kò sí wàhálà kò sí dààmú. Ó wá fẹ́ máa pẹ́ dé ó fẹ́ máa rìnrìn kùnrin. Ìyàwó mi, ìgbà wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ? No, bó ṣe máa ń ṣe ni ó ti fẹ́ máa mú sí mi lórí. No, it is wrong. Ó wrong now. Báwo ló ṣe máa rìnrìn òru tó máa sọ pé traffic ni? What time tó yẹ ṣe ń dé mo ti gbàgbé sùn lọ síbí báyìí. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣé báyé ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ni? Ní ọkùnrin bá ti rìnrìn kùnrin, traffic, àṣẹṣẹ níbi iṣẹ́ ṣé ó ṣẹ̀ṣẹ̀ gbáṣẹ́ lé ní ni. Ìfẹ́mi, is this you? Yes, this is me. So, trust me more? I trust you. But ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kùnrin ni kò yé mi. Stop. Tó bá bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ìfẹ́ wa ò ní last. O ti ń doubt mi nìyẹn. Nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ta ló kọ́ ẹ lélẹ̀? Babe, don't even talk about doubt. Àsọ̀rọ̀ doubt ni bí mo sọ pé ó pẹ́ dé ni, ó dẹ̀ mọ́ bí tó yà sí. Tèmi yà sí. No. Ìyàwó mi kọ́ lélẹ̀. Anyway, I'm sorry. You know how to get me. How was your day? Fine. Did they call freshen up? Money just to find. Ilé tó rẹ̀ ló sọ pé ibi iṣẹ́ ló ti ń bọ̀ àti dìde gọ́tùdógún. Ìfẹ́mi, torí Ọlọ́run, a ti ń gbé ìgbé ayé tó nífẹ̀ẹ́ tó láyọ̀. Please, má bàjẹ́, má doubt me more. I love you so much and you know that. Please. Mama pẹ́ dé mu. Is that a promise? Kò kí n ṣe pípẹ́ dé ló jẹ́ kó wà bó ṣe wà ẹ́. O ti ní èròkèrò lọ́kàn ẹ̀ ní. Please don't do that again. Well, thanks, Lord. I have a lot of gist for you. Really? Shoot. So ṣe nǹkan tó sí o sọ̀rọ̀ fọlá. Rántí bí ọgbọ́n bá ṣe ń wọ̀n pẹ̀lú òṣùwọ̀n. Níwájú erin ẹ̀rà ló gọ̀ jùlọ. Ṣó àgbàlagbà tó ṣe láńgbáláńgbá. Ṣé orí ẹnu mi tí mo bá bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ Pamilerin àṣà kí kò gbọ́ bí àwọn ará Ìjẹ̀bú ṣe sọ. Kí tún ni mọ́mì? Ọmọdé tó wà níbi estate mi tó sọ pé lẹ́yìn tí wọ́n kọ́ lọ́wọ́ tí 3-story building. Yeah, that beautiful structure, yeah. Kún lọ́wọ́. Tó sọ pé kọ́lọ́ ń ṣe irú ẹ̀ fún wa. Ṣé mo gbé tó bá ń wọ gate mi bọ̀? There's another two that looks like it and is also beautiful. Tí mo sọ pé ritualist ló ní. Ritualist. Bíntu ló kọ. Bíntu. Bẹ́ẹ̀. Bíntu wo? Bíntu ó ń báyìí. Tẹ máa ń nọ̀rì, tẹ máa ń bú, tẹ máa ń olórúkọ kan tẹ máa ń pè. Bíntu wúlé bá ń tù. That's the name. Bíntu. If you see her now, if you see Bíntu now, ó ti yàtọ̀. Mi ò mọ bí Ọlọ́run ṣe wá ṣe figure yẹn fún. And if you look at her skin, you will know that Bíntu is now beautiful. It's a lie. Bẹ́ẹ̀ni, in fact, Bíntu is pretty. In fact, ó yẹ kó máa pè ní beautiful Bíntu. Ní Bíntu. Mo kàn rí ìyá ẹ̀ tó lọ ní
tá bá tiẹ̀ lówó tó yín àwa náà lẹ́jẹ̀ lọ́rùn ábẹ́lẹ̀ tàṣé kó bàjẹ́ fáwa náà. Mọ́mí ẹ̀ bá bó ṣe wind down báyìí ni mo bá rí mi tiẹ̀ kọ́kọ́ dà mọ̀ tó lójú gbogbo starch ojú báyìí lọ. Irọ́. Wo tó bá rí bíìtù wa máa lajà rẹ. Èwo ni rọ́ṣọ́ ṣé wọ́n fáìn jù mí lọ ni. Gbogbo èrè sọ pé ọmọ kọ̀ọ̀kan fáìn jù mí mọ kí ló fáìn màmá láìka. Pamilerin one. Bọ́ tó bá rí bíìtù gbogbo báwo la ṣe rí ló bá ṣẹ̀ṣẹ̀ mo ti bẹ̀rẹ̀ mi tí wàá mọ̀ pé àwọn ló ń kọ́ gbogbo ilé yẹn ṣoògùn rárá. Bẹ́ẹ̀ ni wọ́n wá ní wọ́n kọ́ bá ní àwọn wá nǹkan kan ó ti sáré fún mi nọ́mbà ló ní pé kí n pè é ṣe wọ́n ní báwo wá ní lẹ́fù wọ́n wá ní pé ó já wa náà sí onírọ̀ òkú iṣẹ́ mi pé ìwọ ni pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ o travel pé tó bá ti rẹ́dì o pé òun mọ bóun ṣe máa rin gbogbo ẹ̀ ibi tó sọ́dẹ̀ gan oníṣẹ́ wà nílẹ̀ báyìí tó máa ṣe tí ò ṣe pé bóyá ṣe lọ kábọ̀ ó ló máa dín o máa ṣiṣẹ́ ní ìwọ tó dẹ̀ ṣiṣẹ́ tó fẹ́ ṣe masters ẹ̀ láti how many years have you been done in school. Mọ́mí ẹ̀ wọ̀rọ̀ travel mi ṣé ẹ̀ mọ̀ bí tọkọ mi ti ń ṣiṣẹ́ ni. My husband works with a multinational company. Can you shut up? Multinational company. So how is that to your own life? Mom. Ẹ lè jọ lọ tó bá dẹ̀ fẹ́ lọ ní wọ́n pé ok mo fẹ́ dá lọ tó bá lọ sí tó bá ní pé kọ́kọ́ ẹ̀ máa bọ́ máa bọ̀ náà what is multinational company kí lè fi dà ṣé ẹ̀kọ́ lè fẹ́ mi ni ṣé bí ilé mi rẹ́ǹtì náà ni a ṣe ń gbé. Ìyá Pamilerin ẹ má wọrí èmi àtọkọ mi máa jọ sọ máa get back sí i mo pẹ́ ẹ ti fẹ́ máa take a personal ó ti ka yín lára torí Bintu ẹ jẹ́ kí n wo kí ṣé o ní ẹni Instagram. Ó fún mi ní WhatsApp ó fún mi nọ́mbà ó fún mi everything tó fi lè get gbogbo ẹ̀ pátápátá ló fún mi ó fún ẹ ní gbogbo contact ó ti ní kí n fún òní contact. ẹ tún gba gbogbo ẹ mọ́. My mom you never disappoint me. ẹ tún gba nọ́mbà ẹ má wọrí má bọ́kọ mi sọ ẹ wo. nígbà tí ọba sọ̀rọ̀ tó ń dìyàn láti ẹ wo mo ṣe pé ẹ ṣáà kún dédé ẹ̀kọ́ ṣé tó yẹ lè ṣe wá wá. torí ẹ̀kọ́ ṣé mi ò ní wá lárí ọmọ tí mo bí ṣé mi ò ní wá lárí ọmọ tí mo bí ṣé kò ní wù mí pé kí wọn náà ṣe rere láyé yìí. Because it's about time for you to be successful. ó kàyín lára ìyá Pamilerin ẹ̀ bá ẹ̀ ń jẹun ẹ̀ ń gbádùn ọbẹ̀ fresh ó kàyín lára. bó ṣe sọ yẹn ó dé ẹ̀wọ̀n èmi náà máa bọ́kọ mi sọ kó tó bá sọ máa jẹ́ kẹ́ mọ̀. ẹ wò mú mi jẹ́ ká sọ̀kọ mi. lọ́wọ́ mo ti ń lọ. ẹ wò wọn ní káṣù. tó bá rí o fún mi. mo ń bọ̀. nọ́mbà wọ́n gbàgbà òkúkú mọ password. owó iná ni. nọ́mbà ìgbìtù ni o nọ́mbà bíìtù ni o yọ o. ẹ wo. nọ́mbà Instagram ẹ WhatsApp gbogbo ẹ ló wá ti ní bíìtù ni o ti tó ẹ. thank you. lórí ọmọ tuntun bá wọn kọ a jẹ́ pé àgbà yẹn àgbà òṣìkà ní jàre ngolo máa sùn dà sami sùn. No. It's a no for me. It is a no for me. Mi ò lọ. No. Kí mo fẹ́ lọ ṣe? Ó lọ. Tó bá ń pò mọ́ opportunity ńlá lélẹ̀ fún èmi àti ẹ. Yes, and besides, àwọn ọmọ ló máa jàǹfààní ẹ̀ jù. We're doing this for our kids. O mọ̀ ọ́rọ̀ àwọn èèyàn tó lè máa sọ orúkọ tó ń sọ ẹ̀ fún. Tínú wọn máa dùn. Èèyàn tí ò ní iṣẹ́ lọ́wọ́. Anyway, èmi ò lọ. Babe, now stop it. Mi ò disturb ẹ tí o bá fẹ́ lọ o lè lọ, but for me, no, mi ò lọ. It's like you're not getting it. Mi sọ wípé ṣé ò lówó lórí. Of course, òun náà la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínú ilé. But then you'll be earning in dollars. Ṣé o understand ni? But tí ó tẹ̀ bá mi sọ gbé inú mi dùn pé opportunity yẹn fi máa tọ́kọ mi. Wọ́n bá àwọn ọmọ wa ṣe máa ronú. So náírà yẹn ò kí ń ṣòwò. Owó ni but then wọ́dé ni ẹ jàre. Bí mo ṣe sọ, tí ìwọ bá fẹ́ lọ, I'm not against it. Èyàn máa tẹ̀lé ẹ̀pẹ́ láti lọ ṣe masters ẹ̀. But for me, no, mi ò lọ. Masters indeed. So èmi máa lọ, màá fi ẹ́ sílẹ̀ ń bí, kó máa wọlé, kó máa jáde. Mo ti kúrò ń bí gan, òun pẹ́ délé. Òye mi mọ̀, kí ni nǹkan tó fẹ́ gangan? Kájọ lọ. Èmi ò lọ. Tó bá jẹ́ pé bóyá àtẹ̀ntún máa bẹ ṣe ìwé àti fòní, má worry. Máa introduce ẹ sí ọ̀rẹ́ mi Clamas Travels abẹ ṣe yóò kì í ṣe problem. But for me, no. Kí ló fẹ́? Tó bá ti make up mind ẹ báyìí o ti make help me. Are you sure? I love my country. Kí n dá lọ. Yes. Are you for real? Of course, I trust you. I'm for real. For what? Yes. Hey, that's my baby. I love you. Thank you.
You can say that on again. Ó ti ń di gbogbo gbà. Mo jẹ́ kí lọ wẹ̀. Ní kí n ìráyè gbogbo yẹn bá yẹn dọ̀la. Mo nílé mi ìṣe. Àníyẹ ká ṣe nǹkan ṣe kí ló ṣe. Fún mi ní mi. Eléyìí náà sọ. Máa gbẹ sọ́run ní Manchester. Oh, really? I think this one is better. No, I don't like this. Why don't you like this one? No, let's go for this. Eléyìí máa fit me. I feel like this is really nice. Eléyìí gangan ni mo máa lò ní Manchester. Oh yes, that's true. Really? I'm so happy for you. Mo jẹ́rìí ẹ. Ṣó mọ̀ pé ọmọ ilé kò ní ẹ. Wàá ṣàìgbẹ́ wàá tún fọ̀ dáadáa ó máa bọ̀. Wàá pọ́tà sí street. Wàá mọ̀ pé street take over. Street ilé kan sí. Yes, of course. Ṣé o gbọ́ kan tí lady yẹn sọ? Kí ló pẹ́ ẹ̀kan olórí? Farabalẹ̀. Ọkọ̀ kí n tiẹ̀. Ṣọ́pẹ́ ẹ̀ sọ̀rọ̀ fún mi. Mo tó yẹ pé tó máa bọ́ sí ìgboro tó túra ṣe tán. Ọkùnrin wọn ló máa rí ẹ tó máa sọ pé òun ò rí èèyàn. Yes, now. Ó sunkún torí ọkùnrin. Ó ṣe ń sọ̀rọ̀ ni. Wọ́n kó síta ni. Nǹkan tí fẹ́ máa gbọ́ ló ń sọ yẹn. Ọmọ ṣe ṣọ́ọ̀kì wá ra ní new set of beers. Wá ní ìsìn wá ṣe irú wa. Nice places. Nǹkan tí fẹ́ gbọ́ ló ti sọ yẹn ọ̀rẹ́ mi. Promise me kó ní kí n mọ. Ó ṣọ́. Mo ní láti wá ìgbésẹ̀. Ìyá kí ló ní láti sọ? Tó bá ti kọ́ tí mo bá sọ. Auntie, hello. Hi. Ṣé wàá pa? Ṣé ẹ̀ máa ti bá jọ yín bẹ́ẹ̀? Why not? Mo ṣàrí pé dájọ́ kò síbi. Ṣé wàá pa? Ó wà okay o ṣe wà. Look bad. Pamilerin lórúkọ mi. Ìmísíolúwa lórúkọ mi. Bọ́n àǹtí ẹ̀ ń ṣèyàn o. Báwo lè ṣe máa fọ́ọ̀rẹ́ yín nírú advice burúkú bẹ́ẹ̀ yẹn? Ẹ lè léyàn lé ọkọ. Kí ló ṣẹlẹ̀ gangan? Advice tẹ fọ́ọ̀rẹ́ yẹn ó wà too expensive. Hey, now you're talking. Normally gan kẹ́ tó conclude pé mi ò ṣèyàn gidi. Ó yẹ kẹ́ kọ́ béèrè lọ́rọ̀ mi pé kí ni reason tí mo ṣe ń fún ọ̀rẹ́ mi ní irú advice yẹn. Anyways, ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ gbọ́. Ṣé ẹ̀yin lè gbà kí ọkọ tẹ́ fẹ́ ní àti ayé zero, ayé kò sí nǹkan kan, kó travel out just for you to get out of poverty, kó wá gbé obìnrin mi wá sílé pẹ̀lú oyún tó ti fẹ́ bímọ? Ẹ lanu, ẹ lè sọ̀rọ̀ mọ́. Tẹ́ bá jẹ́ èèyàn mi, advice tí mo fún ọ̀rẹ́ mi ni mo máa fún yín. Ṣé rí àǹtí bẹ́ẹ̀ ṣe wà yìí? Ṣé mo pẹ́ fine? Tẹ́ bá fẹ́ travel, tẹ́ bá ní ọkọ tẹ́ fẹ́ travel, make sure you go with your husband. Torí pé kí ni tí gbìn bá fà, ìkarahun á tẹ̀lé ni. Tí ẹ bá travel tẹ́ fọkọ yín làbí tọkọ yín travel tó fi yín lẹ̀. Tẹ́ bá ń gbọ́ ẹ ti gbé oúnjẹ alẹ́ yín fún olóńgbò jẹ, nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ má try ẹ o, tí gbìn bá fà, ìkarahun á tẹ̀lé ni. Àǹtí ẹ ṣe. Ṣé wàá okay? Ọ̀rẹ́ wo a máa pàdé. Pamilerin, ẹ ló kún lóko. Pamilerin síbi báyìí látẹ̀kọ́. Pamilerin. Ẹ̀rà ló kọ̀ jùlọ. Ṣó àgbàlagbà tó ṣe láńgbáláńgbá. Ìdàkudà gbàyà nìyẹn. Òṣìlẹ̀ ń ṣe ayé. Àgbà kí wà lọ́jà ìwà lórí ọmọ tuntun wọ. Lọ́ra jókòó síbi kémi àti ẹ̀ka jọ máa kópa báyọ̀ kópa mi lọ́mọ́. Ti ṣí lọ́kàn mi. Ṣé o lè ṣọ́ọ̀pù wa òkè? Kí ló fún ẹ mú níbi tó ti ń bọ̀? Babe, mi ò lọ mọ́. Ṣé pọ́ìntì ilé ọmọ máa sọ pé yẹn ò lọ mọ́? Bó ṣe wà ń bí èmi náà máa wà ń bí ajọ́ máa kópa níbí ni mi lọ mọ́. Ṣé kàn mí wà bẹ́ẹ̀? Ṣé ronú nìyẹn? Kí ló tó sọ pé o fẹ́ travel in the first place? Èmi mo ní mo máa travel, èmi náà mo ní mo lọ mọ́, mi lọ mọ́. Kí n lọ nísìn kí wá gbọ́ pé o ti mú ìyàwó kan wọlé, mi lọ mọ́. Níbo la jẹ́ sí torí ọ̀dọ́? Ló ti ń pè mí ní táìmù tí kí ni.
Mommy. Hello, mommy. Àlàáfíà ni, my darling. Àlàáfíà ma. Ẹ wo ẹ fi yẹn lẹ̀. Mo ti ní mo máa pè yín tẹ́lẹ̀. Ẹ wo mi lọ́mọ o, mi lọ Yankee mọ́ o. Kí ló dé tó fẹ́ travel mọ́? Ẹ wo mú mi lọ́mọ. Ta ló máa dáná fọ́kọ mi, ta ló máa bá mi tọ́jú ẹ̀, ta ló máa bá mi bomi fún tó bá pẹ́ dé tó máa bomi gbóná fún kó fi wẹ̀yìn, ta ló máa bá. Mommy. Ẹ máa bá mi dáná fún. Ó dùn sọ. Ẹ wo kẹ́ dáná fún gan. Mi lọ́mọ. Wọ́n á bí. Okay. Mommy mi fún. Ọmọ mi sọ ni. Ó tẹ́ni bọ́dí lè bá mi sọ. Mami, ibi tá a tún já sí rèé ẹgbà mi o. Lẹ́yìn ìgbà tí visa ti jáde lọ́mọ yín sọ pé òun ò travel mọ́. Àníjá sí kan ìdálágbára náà. Ọ̀rẹ́ mà ó dà mà. Gbàgbé. Ojú kòkòrò mà nìyẹn, òṣì ló ń ṣe. Ẹ̀dá bá ń sáré nínú ayé tó rọra ṣe. Onípe sí ayé máa yẹ. Onírànú. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Màá rọ́kùnrin tó sọ pé ó yá nílùú òyìnbó. Màá wá sọ pé pẹ́pẹ́ sí o, mi ì tí ṣe kinní kan. Kí ni mò ń dúró mú? Ẹ gbà mí. Kí ni mo fẹ́ máa ṣe Nàìjíríà? Tí màá lọ. Ẹ jọ̀ọ́ má bínú ní sùúrù. Diola, so nǹkan tó ń sọ fún wa ni pé ó mọ wá ẹ o ò mọ o mọ ìdílé o mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú láì bọ̀bọ̀ yẹn ò mọ tí ẹ ṣáà ní pé kò ti jápa. I don't bloody care. Mo fẹ́ mọ̀ wá ẹ̀. Kí mo fẹ́ mọ̀ wá ẹ̀ fún? Ṣéyàn máa ń rọ́kùnrin tán ni? Mi ò kí mọ̀ wọ ọkùnrin tán. Owó ni kókó. Bẹ́ẹ̀ni, bí mi ṣe máa tí mo ṣe fẹ́ tètè ṣera mi. Kí ni mo máa bẹ̀ sí ní yọwọ́ nínú owó? Ẹ̀yin babes, ẹ má yẹ ká máa dọ́là ara wa now. Let's start making millions. Yes. Ó láìkí owó. Àfi bí àfiṣe. Ibẹ̀ ní kẹjọ́ kò sí. Mo láìkí owó. Okay, for instance, mo ṣiṣẹ́ 200,000 naira ní Nàìjíríà. Mo ṣiṣẹ́ 200,000 naira abroad. Ṣẹ́yìn mọ̀ pé tí n bá mú 200,000 naira wá sí Nàìjíríà tí mo ṣe mọ̀ ní tó máa jẹ́ èmi. Yeah, before you know, you start making millions. Tó ló sọ. Hard currency yẹn gangan nìkan tó sọ. Hard currency. Mo ti bẹ̀ ní kẹjọ́ kò sí. Ó láìkí owó. Owó epo ni. Ó láìkí owó. Bọ̀bọ̀ yẹ karùn-ún kan tó sọ. Ọpọlọ wà ń bẹ̀rù. Kí o bá ṣe owó yẹn sí ti bí káwọn náà máa gbé ayé ṣe nǹkan rẹ̀. Àbí. Bọ̀dúró ná. Arípọ̀rọ̀ wà tí Túnjí ó ti ń wẹ̀ tí ó yẹ náà. Tí Túnjí bá dé lọ́la ńsìn tó lóun fẹ́ as ọmọ legally òun fẹ́ gbé ẹ sílé. Ó wá dọ̀túnla. Ó ní pẹ́pẹ́ sí o kí wọ́n máa lọ lóyìnbó kó òun dúró sí ṣó máa fílẹ̀ kó kọ̀ lọ bẹ́ẹ̀. Kí ló sọ bèbí yìí? Kò sí big deal bẹ́ẹ̀. Jọ kí wọ́n máa dúró ṣe Nàìjíríà. Tó bá ti ó ti yá nìyẹn. Of ti course. pé whereas ọkùnrin ò ṣe é ṣọ. Ọkùnrin ò ṣe é ṣọ, obìnrin tó bá ń ṣọ ọkùnrin kò fẹ́ ṣe rẹ̀ léṣe. Because tó bá ṣọ wọn títí kò lè rí kankan. Tó bá tún ìdarí kankan náà wọ́n máa mọ̀ wọ́n ṣe máa cover it out. So it's better ká ṣe kíni ká ṣe right thing at the right time. Ikú òdì kan lọ́wọ́ as far as pé wọ́n máa mọ bó ṣe máa interchange. Ti bí wọ́n fi yẹn lẹ̀ láyé social media kí ni ká máa ṣe fídíò ká máa ṣe kí ni ṣé dídò sí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi lọ́jọ́. Ọmọ burúkú ọmọ sí. Jápadà yóò bí mo ti ń wọnú ènìyàn yóò dàpọ̀ àgbàyà nìyẹn òṣìlẹ̀ ń ṣe ayé àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun. Ìfẹ́ mi, time ti lọ. Ó pọ̀ fọmọ Yankee, ó pọ̀ fọmọ Yankee. Mo wá ní láti tètè o. We need to time to. Ṣé olùmọ̀ gbé mi jẹ́ ẹgbẹ́ kan? Mari. Ọkọ ìyàwó. Oníkìní ikú. Àgbàlú sọ èèyàn ní ìbá má ti sọ ènìyàn nìyẹn ó sọ ló dá kan ó jọ bí sọkúsọ. Ṣé wàá ká? Ó lágbára o. Ẹyẹ àlejò ńlá mo gbà nílé mi léni o. Kí wá ló dé tí ẹyẹ yìí ò sọ fẹ́yẹ púpọ̀ bọ̀? Òkè yìí ló di arókè o.
àti pé busy things and but lẹ́ni yìí tá ṣe rí pé our less busy ani àgbọ̀dọ̀ má wà kí. Ó tọ́ ni o tá tẹ̀ tí mi sìn kọ́ lè ṣe wá cope báyìí. Yeah, I'm coping. Good. And coping. A man will always cope. Hey, miss ìyàwó yín. Of course, there is no way to me miss it, but sure. We have more reason to travel. So okay. You are shambro. Yeah, I depend on the law. Kí wá ní ṣe ṣe la lè. Ẹ wo, ẹ má worry àwa okay. Ẹ má worry bí ti báwo. Uncle Shola ṣeré mi oúnjẹ mo fẹ́ jẹun bí mo ṣe wà yìí ẹ ṣáà kí ló wà ní fridge yín tí mo lè lọ gbé kí n tiẹ̀ kọ́kọ́ jẹun ná. Èmi ní kó wọ kitchen kó dáná fún mi kí ló wà ní kitchen kémi lọ fúnra mi lọ ní fridge lọ dáná. Òun try láti ṣe bí ọgbọ́n Yorùbá jù. Mọ̀ pé òun máa ń tijú èmi ò tijú. Which is fine. Òkè dákẹ́ ògbó yẹn náà rí bákan. Exactly. Jẹ́ kí n mú ẹ lọ sí kitchen mi òun wà lè lọ́wọ́ sí. Ṣé èmi mò ń mú ẹ lọ ní àbí òdo mú mi lọ? Gbogbo ẹ̀ náà ni ẹjẹ́ àjọ lọ́jà rẹ̀. Ó ti mọ̀ náà kì í ṣe wọ́n. Ẹgbà mi kí yóò wá kó má mójú kó má mara. Àtọ́jú ẹgbẹ́ ìwà. No sir, ẹ má worry. Bí o pa efínlẹ̀. Àtẹ́nu. A kò máa bí a máa bí. Ìfarabalẹ̀ káwòye fini. Ìjápa lọ. Anyway, I'm trying. Go easy, but I'm trying. Ìwọ náà kọ́ báwo ló ṣe ń cope ṣé bẹ́ẹ̀ wà boring. Pẹ̀lẹ́, èmi náà ti miss ẹ jù honestly. I can't wait to see you. All right, Ifemi. Máa ṣe jẹ́jẹ́ ṣùgbọ́n. Then could they face nǹkan tó lọ ṣe ń bẹ̀ ọ́. All right. Love you more. Yeah, bye. Tábà ní parọ́ mo ti miss ọmọ ìlú tọ́. Yes. Asọ́bánsá òfò ni ọjọ́ kejì ọjà. Òrìṣàbí ọ̀fun kò sí ọ. Ojoojúmọ́ ní ń gbẹ́bọ. Kí ni? Guess what? What? We have a wedding to plan. What? I must say. It's a lie! Abẹ́ tuntun ṣáà kí máa bọ̀. Yes sir. Ṣé mi kò ṣàṣe? Àmọ́ fọ́kọ̀pọ̀. Ó ṣe nǹkan tó dùn mí gan ni. Èmi àti àjọ sínú ilé ò dé sọ fún mi. Ṣé kó wá bínú ni? Ṣé bí wọ́n fi ṣe surprise fún ẹ̀ méjèèjì ṣáà ni? Ó láìkí kó máa jowú jàre. Ilé òun ṣòwò jíjẹ ó ní láti kọ́kọ́ sọ fún mi náà. Má bínú. Ṣó ti tán. Wọ́n jẹ́ kọ́kọ́ pé Bímpé náà. Kí n sọ. Wo má wulẹ̀ pé mi ìlú ẹ̀gbọ́n ṣe máa ń ṣe má pè sọ́rọ̀ wa. Ṣebí wedding mi ṣé kò ní sí bẹ́ẹ̀ ni. Àwọn ò balẹ̀ tútútútù ẹ ti pọ̀ jù má pè ẹ jẹ́ ká plan láàrin ara wa. Ó dẹ̀ ní pọ́ǹchà ó dà tí mi bá pé Bímpé màá ṣá lè pé Pamilerin. Ìyẹn tẹ̀ bẹ́tà. Ẹ jẹ́ ń pọ̀ rẹ́ mi. Pamilerin inú mi dùn jẹ́ kí n wo ríǹgì. Ríǹgì ó bad. Hello babe, what's up? Guess nǹkan tó wà lẹ́bàá ẹ̀. We have a wedding to plan. It's a lie. Wallahi, Diola is off market. But what is just go for? Keep on let me sorrow. Hello babe. Yes so congratulations to me. Yes so we have a wedding to plan guys. Má bínú. Mo ṣe sọ fún àwọn méjì náà ni. Mo fẹ́ fi ṣe surprise fún yín tẹ́lẹ̀ ni. Àjọ máa plan ẹ̀ ni. Kò ṣe pé kò jókòó síbẹ̀ ẹ̀rẹ́ kò rò kó bẹ́ẹ̀ o free o. Àjọ máa plan wedding yìí ni. It's my wedding. Yes so. Ọmọ kan babe. Ó máa dé ní ending of this month. Yeah. So mo believe pé kó tó dé at least ká máa plan everything tá a bá fẹ́ ṣe. Torí kò sí much time. Yeah, okay there. Oshé, I miss you. I'll pay later, ṣùgbọ́n máa pay later. I need to celebrate here. So, kókó bẹ́ẹ̀ ní sí ni pé wọ́n ní bí iṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan pẹ́ṣẹ́. It's time for action. Ìwọ́n tiẹ̀ má worry o, má stress ara ẹ̀, ṣàrọ̀ra fẹ̀yìntì àti ìyàwó kó má dán mi tiẹ̀ fẹ́ kí skin dẹ̀ mi ìfẹ́ kó fèdì rárá.
èmi àti ẹ ṣeun àwa la máa wà in charge a máa lọ mú aṣọ a máa mú lace fún àwa àmú àtìkù fáwọn ọkùnrin mọ̀kọ́kùnrin ò ní lè wọ lace ọjọ́ wo la máa lọ sọ́jà kò sí time. bí a tó bá ti di next month. kò pẹ́ jù náà déètì wo gangan ni ẹṣẹ ti mú déètì. àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ lórí ọmọ tuntun bá wọ́n kọ̀ á jẹ́ pé àgbà yẹn àgbà òṣìkà ní jàre. mọ́mì ẹ káwọ̀. dídíẹ́. mọ́mì. olùṣọ́lá kan. ẹ káwọ̀ mà. ṣé dáadáa ni mo bá yín. fine ẹ sọ fún mi pé ń bọ̀ tẹ́lẹ̀. ṣé bí lé mi ṣé màá ṣẹ̀ṣẹ̀ máa tún wá máa sọ fún yín pé mò ń bọ̀ nílé mi ni ṣé bí n tẹ́ bá ti ní tèmi náà ni ok ìgbà tíyàwó ẹ travel ta ni kó máa tọ́jú ẹ. ẹ mọ̀ ká sọ pé bóyá ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ máa ti clean room kó tó di pé ẹ dé. kí ló máa ń ṣe ẹ Ṣọlá do you have to clean the room yàrá ẹ gangan náà ni mò ń lò lálẹ́ ibẹ̀ ni mo máa sùn sí lọ́wọ́ ìdílé làwa máa bá mi ṣe yàrá tèmi dẹ̀ máa wà. all right ma because you need someone that will take care of you oúnjẹ ńkọ́ then ṣe mọ̀ pé ojú ọmọ mi ò tẹ́yìn mọ́. bẹ́ẹ̀ni ẹ̀yin ọkùnrin dẹ̀ fọ́ ni ilé ọmọ mi tó wà lọ di ilé onílé kémi fúnra mi kọ́kọ́ wá occupy ẹ̀ fún ara mi náà I don't trust you Ṣọlá Ṣọlá ojú ẹ̀rí ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ rí ìkà yẹn náà nìyẹn o sí ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ look at your face. no problem ẹ máa wọlé. àtẹ̀ndà ti jẹ́ àtẹ̀mú títí ẹ náà ó ṣe pàtàkì màmá tọ́jú ẹ àbí ìṣẹ̀ màmá mójútó ẹ ìyá yín ṣàlùyọ jẹ́ look kò ṣe pé bóyá mi ò ní owó tí mo lè fi execute iṣẹ́ yẹn lọ́wọ́ but tí mo bá kó ara mi lè fi ṣe ó máa dàbí ìgbà tí èèyàn ń lọ́bì ni yes. but at the same time èèyàn máa ń wo opportunity ni opportunity come but once. reason náà ni ẹ tó fi máa mú yín ship o ní láti máa fi àwọn kíláàsì díẹ̀díẹ̀ sí nǹkan tó bá ṣe yín láì. Ṣọlá. mọ́mì. oúnjẹ ti ready. All right ma. sọ fún mi pé mọ́mì wà around now. ẹ káàsán mọ́mì. How are you? ẹ pẹ̀lẹ́. ojú yín you are looking beautiful ma. Oh thank you. oye ẹ ní ó ní mi ò sọ fún òun pé ẹ wà around ṣé ìwọ béèrè bóyá ó wà around. àbọ̀ tó yẹ kó inform mi màá dé lọ kí mọ́mì nílé. anyway o ti kí wọn ọ̀ya màlẹ́lẹ́. no wọ́n sọ pé oúnjẹ ti ready na. àwọn sì tiẹ̀ mọ́ máa lọ. oúnjẹ tó wà nílẹ̀ tiẹ̀ tó gbogbo wa jẹ. Please you can come bí mo kọ́ tá ì ṣe ń tà ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ẹ máa bọ́ sí kọ́nà kọ́nà. olóòlè ní ẹ o. ọwọ́ kìkì jàdá. gbogbo ẹ̀ ó tiẹ̀ tó wá jẹ́. àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ lórí ọmọ tuntun bá. ojú ẹ̀ kan jan dán kan glow glitter like o sparkle. wọ́n ti tàn ní ṣokọ́ kò jẹ́ kí n gbọ́ bó mọ̀ pé òótọ́ nìyà ṣé mo parọ́ ẹ̀. èmi tẹ́ pálára kò mọ̀ ṣẹ́ ni mi Ọlọ́run gba wọlé ẹ̀ ń wò kò sówó. ó bẹ̀rẹ̀ tiẹ̀ ni. Pamilerin ńkọ́. Pamilerin ó ti travel out ṣé o ò mọ̀ ni. òun náà ti ṣe japa gang. kò tiẹ̀ wá ń rí rèé bẹ́ẹ̀ ó ṣáà ti travel ṣá kò ṣe kó jápa báyẹn náà ẹ̀yin torí pé masters ẹ̀ ló lọ fún so ọkọ̀ ẹ̀ wà ń bẹ̀. mi mọ̀ pé ó mọ̀ o ó ti ṣe díẹ̀ tó ti lọ náà. That's good. ṣé wàá ti yí ọkọ̀ ẹ̀ náà jọ lọ. ó ti o ọkọ̀ ẹ̀ wà ń bí òun nìkan ló dá lọ. ọkọ̀ náà ń bí òun nìkan ló wà bí. ta ló máa tọ́jú ọkọ̀ ẹ̀. ọkọ̀ ẹ̀ máa wà òkè jàre kò ṣe púpọ̀ lọ náà ó lọ ṣe masters ẹ̀ ní ṣé o understand so ó máa wálé anytime soon. àti miss ẹ̀. kò sẹ́ni tó máa gbé wa jáde kò sẹ́ni tó máa bá a ṣe gbogbo fífẹ́ everything yẹn mọ́ ọmọ kémi ni àti ẹnìkan ni àwa nìkan la máa ṣe gbogbo everything yẹn. wo sori ọmọlára mi tí mo bá tiẹ̀ ṣe jọ ń gbé nílé yìí ó kò wà boring very boring human being nothing kájáde ó máa pariwo rárá ó rẹ̀ mú un fẹ́ sùn wò ó pẹ́ mú èmi sẹ́ àbọ̀ ọ̀rẹ́ mi kò fresh láìpẹ́ mi náà màá wá ṣe masters mi lọ́hùn yẹn sódà á lè ṣe kìíní jẹ́ ń gbé fún ìrètí ẹ̀ wá kí wa gan lẹ́nu. sírí ọ̀rẹ́ mi àtàtà gbogbo o ti sọ̀ra o how far you dey ó bọ̀dẹ̀ mi ṣe pa wẹ́dà bẹ̀yẹ̀ lára o. wo ire ṣẹ̀ṣẹ̀ bèrè ẹ tó ń sìn gbogbo nǹkan tó ló fẹ́ sẹ́ǹdì
má gbàgbé o ṣe kókó sí ẹ kọtajọ kò ṣe ọ̀rẹ́ bí ó yá jẹ́ gbé fún fún ẹ. Pamilerin. ìlú ìbò máa tàbí. síta tẹ́ńkọ́. Ṣọlá mi mọ́mì ló ń bá mi tọ́jú ẹ̀. náà mo bèrè ọkọ ẹ̀ ní wá ní ọwà pẹ̀lú mọ́mì. mọ́mì kẹ̀bí ti báwo bí mi gbé fóònù mi gbọ́ kí ló sọ jọ ta ló ń dáná fún wọn mọ́mì ẹ̀ wo ló ń dáná fún wọn ẹ fẹ́ràn ṣó ló ń gbò. Why would you say that to my mother? ní nàìjíríà yìí tó fọkànlẹ̀ tó wá ní mọ́mì ń dáná fún wọn ẹ máa gbọ́rọ̀ òṣì tó ń sọ. ṣó gbádùn báyìí. má bínú sorry good mọ́mì wọ́n kò tọ́jú. ẹ lọ ọ̀rẹ́ mi wo má dá ó ti mọ wá ẹ ó mọ ọgbọ ẹ náà ó ti mọ pé bó ṣe máa ń ṣe rádaràda nìyẹn inú mi ti ẹ̀dùn pé wọn náà mọ ṣáàfilẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ orí ẹ̀ ò pé fílẹ̀ tiẹ̀ má dá lóhùn má gbé yẹn sọ́kàn má yẹ kó wá ba múdẹ jẹ́ o má yẹ kó change mu ṣó gbádùn má yẹ kó ba múdẹ jẹ́ ṣó ti gbọ́ wọn kò tiẹ̀ sọ̀rọ̀ ọ̀nù kan tó ń sọ ẹ̀ màá pẹ́ lẹ́ta jẹ́ ń gbé fóònù ṣe ẹ̀fún màá fi fóònù mi pẹ́ a lè sọ̀rọ̀ dáadáa. ìgbé fóònù mi ṣó gbọ́. ṣó fẹ́ bànújẹ́ ni. ṣọ́fi ṣí ẹ̀ lọ. pótópótópótó yìí ni kí ló dé. ẹ ṣe ta kí ni mo sọ. kí ló sọ ṣó fẹ́ dalẹ̀ onílérú ni òun sọ fún yàn pé kó má trọ́ọ̀sì ìyá tó bí lọ́mọ. ewu ń tiẹ̀. ẹ má bínú bọ̀bá ò lèèyàn ṣe máa fi mọ́mì ẹ̀ lẹ́tọ̀ọ́ ọkọ ẹ̀. so mi ò lè fi mọ́mì mi lẹ́tọ̀ọ́ ọkọ mi kí ni big deal. no normal kí ni big deal. mi ò lè sọ fún mọ́mì sí mi kí mo ò sí lára ǹdò ṣé ọmọ kọ́ ló jẹ́ sí mọ́mì mi náà ni. nígbà tó wájú ọmọ nǹkan. so kí ló wá sọ. o ò tí ì rí rẹ́ rí. kò sí big deal rẹ̀ torí fẹ́ bànújẹ́ lẹ́ẹ̀kan mo ṣe ń wojú ẹ̀ pé kí ló fẹ́ sọ kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ẹ jẹ́ máa lọ yàrá ó máa wà òkè kó gbowó wálé tiẹ̀ ti pọ̀ jù mi mo bá ṣe jọ ń gbé. òfò ni ọjọ́ kejì ọjà òrìṣàdé ọ̀fun kò sí ọ ojoojúmọ́ ní gbẹ̀bọ ènìyàn èéfín ní ìwà ènìyàn mi kò lè ṣe láì fa. No, this guy is an actor. You just look at me. Hello. Mom. Ìkókó gan pé mọ́ mi yìí tó kó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi jàre because gbogbo ṣé wọ́n yẹn kò dùn mọ́ mi. Bóyá tá bá jọ wò wá máa mọ tó ń ṣe. Mommy, you feel you are interesting. So interesting. Mom? Àní kó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Okay. Ṣọlá, ibi ni mo ní kó máa bọ̀. Oh, okay, ma. Stop! ọjọ́ ní ṣe rí pé ó mọ̀ ọmọ gbọ̀nà bíi ni. Yes. ṣé bíbá ilé yẹ kó gbà. ó ń ṣe kọ́. ó ti ń padà bọ̀. torí mo wá interesting. Yes. ìjọba pẹ́lẹ́ ẹ̀kọ́ ṣe ló kọ́kọ́ fa ṣòkòtò yẹn sísàlẹ̀. àgbà kí wà lọ́jà orí ọmọ tuntun wọ̀ orí ọmọ tuntun bá wọ́n ń kọ́ a jẹ́ pé àgbà yẹn àgbà òṣìkà ní jàre. I'm sorry, ma. I'm so sorry. Mi ò mọ kan tó kàn wọ ara mi tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn má bínú torí Ọlọ́run. Please don't tell your daughter, please. I'm sorry, please, ma. Ma. Ṣọlá. Ma. Ṣọlá. Get up. Dídé jàre. Sorry, ma. Jọ torí Ọlọ́run bóyá kò tún mi jọ kí ló ń bẹ̀ mí fún. Torí nǹkan tí mo ṣe ni. Torí o tó ṣe. Bẹ́ẹ̀ ni ma. Ṣé ìgbà tí wọ́n ṣe o ò gbádùn ẹ̀ ni? Ma. Ìgbà tó ṣe o ò gbádùn ẹ̀. Mo gbádùn ẹ̀ ma. So what are you begging me for? Èmi náà gbádùn ẹ̀. Ṣọlá má ṣe báyìí kò dáa. Ládùúrú nǹkan tá a ṣe ń bẹ̀ yẹn. Ìjọ́ wo lèmi ti rọ́kùnrin gbẹ̀yìn láyé mi? Mi ò lè sọ ìjọ́ tí wọ́n ti débẹ̀. Ṣé
ìwọ rí nígbà tó kọ́kọ́ débẹ̀ ó kọ́kọ́ dàbí ìgbà tí igbó dí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fà àdáṣà gbogbo ọ̀nà yẹn pé kọ́nà tiẹ̀ kọ́kọ́ là ìgbà tó náà wá là ṣé bí wọn náà rí bó ṣe lọ ó dẹ̀ rí bí mo ṣe ń gbádùn ẹ̀ kódà ìwọ gan gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni sọ yín pé bá mi gbé sókè ẹ̀ yé ìbò kú ọ kí ni ìdúró pàrìpà yé pàrìpà mi ò rí eléyìí rí ọ. mo sọ bí mà. ó sọ jù bẹ́ẹ̀ lọ ó ti gbàgbé èyí tó kọ́kọ́ di àyà mímú tó wá dì mímú síbẹ̀ tó fẹ́ pa mí tó dàbí pé èyí fẹ́ jáde lára mi tó wá kó gbogbo ẹ̀ tó wá kúkú dẹ̀ sọ̀rọ̀ pátápátá tó wá dàbí pé wà láàrin orí mi tó wá ní yéé tí mo rò pé ó fẹ́ kú ni. bí mo ṣe máa ń ṣe lórí ọmọ yín náà nìyẹn. oh so fantastic iná pò kíní ti pọ̀ jù fún wọn nìkan kí ló dé tí wọn nìkan kádúró kíní yẹn sábẹ́ ìwọ ni kádúró kíní yẹn ó ti pọ̀ jù wọn ló ti rí. ọwọ́ dáàdì mi mo ti jogún ẹ̀ mà. o jogún ẹ̀ lọ́wọ́ dáàdì ẹ̀ ní tó tó yẹn ó dín dín ìlú kan ogun ò lè jẹ ilé ìtàn wá ṣòfẹ́ gbọ́ sórí ìta ṣe yẹn kékeré ni ó yẹ kí n ti lọ rí pé mo tún sì dúró ni nítorí kíní yẹn yìí ṣe mí ní pìpìpì bó ṣe fẹ́ ní ìfà yẹn mi ò mọ bó ṣe fẹ́ ní ṣe tó ń wá dín tó jẹ́ pé òògẹ́ tó wá ṣe pìpìpì ara mi ò lélẹ̀ bóyá àbí báwo. mọ́mí. wàá tún wá bó ṣe wà lára bí gan-an. èmi ni. ṣé mo kó tó ń fẹnu ṣe náà lánàá yẹn ibi tó fẹnu sí yẹn ò dá àṣọlá ò dá àṣọlá ilé ara rẹ̀ lórí ó máa ń sọ pépépérò àti ìjòrí ọkàn ó rántí orí ara rẹ̀ náà ó rántí bí ọgbọ́n bá ṣe ń wọ̀n pẹ̀lú òṣùwọ̀n níwájú erin ẹ̀rà ló gọ̀ jùlọ ṣó àgbàlagbà tó ṣe láńgbà. kí ló ń sọ yìí ọmọ tẹ̀yàn bá bí tó gbóyún ẹ̀ fòdìdí oṣù mẹ́sàn-án ìgbà tí mo gbóyún ẹ̀ kò sẹ́ni tó bá mi gbé owó honestly ní èdè kí tètè bímọ bíi kí n bí wọn ní oṣù mẹ́wàá oṣù méjìlá oh yes oyún máa ń dèmí láàmú gan mi tọrọ orú ẹ̀fọ́ ọmọ tí mo bí nígbà tí n bá tún máa tó wọn oko òrèké báyìí ni mò ń bọ́ sí tí máa tà kókó ni gbogbo tóbìnrin tàbí amọ́ ń tà láfi tọ́jú ọmọ gbogbo ẹ̀ ni mò ń ṣe. èèyàn kan wá sọ fún mi wípé ìgbádùn mi nílé ọmọ mi ó ní limit máa ní kó lọ kú ni mo lè ní wọra ìsùnsùn kó bọ́ sẹ́nu mọ́tò tó bá dé òun ẹ kó wẹ̀ lọ sí third mainland bí kó lọ fò láti bẹ̀ òwẹ̀ náà ni báwo lẹ ṣe ní jẹun ọmọ gbogbo abiyamọ tó bá ti fọwọ́ ẹ̀sẹ̀ báyìí ó di dandan kó jẹ èmi dẹ̀ máa jẹ tèmi mi ò ní jẹ́ lájẹbàjẹ́ mọ̀ máa jẹ pa àràbọ̀ mi ò yẹ bó ṣe wà eléyìí sì tó bá ń lọ bí ìlọ́po mẹ́rin eléyìí ló máa gbé lọ. ẹ ṣé mọ́mí that's why we love you. Thank you darling because there are sometimes ó jẹ́ pé màá kàn gúnyán mo lè rùmàlà kò mí jẹ ní o màá tún lọ sí nǹkan mi mo lè ṣe bíi 6 kó má wùn mí jẹ. mọ́mí. ìgbà mi wà bá kọ́ dànù ìgbà mi wà ọlọ́run ajá ẹ̀rẹ́yàn bá mi jẹ́ ìgbà mi dẹ̀ wà wọ́n just like this tó bá ń lọ màá bẹ́ẹ̀ park. ẹ ṣé mọ́ gbọ́ ọlọ́ṣọ́lá máa wá dé mọ́mí. ó yẹ kó ti dé bóyá traffic or something. jẹjẹ mú kọjá ló pọ̀ nílé. ẹ ṣé mọ́mí. bẹ́ẹ̀ mi ṣe Jaiye orí mi nìyẹn oh my god. mọ́mí jẹ́ sáré dé toilet mo bọ̀ mọ́. Straight down wá tẹ́rẹ́ ọ̀rẹ́dìá. Mom! Hey baby! How was work? Fine. It's not so good though. Thank you ma. Mo lọ bọ́ọ̀rẹ́ mi kan ni. Ọkọ mi ṣàwọ̀ wà lọ́dọ̀ yín gbogbo mo ṣe wà ń bẹ̀. Nice gan. Kí mo rí mọ́ ẹ̀yin àti ọkùnṣọlá ẹ̀ ń dẹ́ran síra yín lẹ́nu. Bó ṣe ń fìdí mi nìyẹn bó ṣe wọ́n á dán ní ìtì. èyí tí mo rí yìí náà dá. èyí nǹkan kan ó tẹ̀sí ẹ̀. Báwo ni wọ́n wọlé? ẹ pàwọ̀ ó dàbọ̀ o. Kí ló mú? Ẹ bá ti sọ fún mi pé ẹ wà nínú ilé mọ́. Nínú ilé wa la wà tó bá wà ń bẹ̀ ńkọ́.
mímọ̀ pé oníkótókótó làwọn ọmọ sára wọn bá balẹ̀ báyọ̀ ọ̀tọ̀ ní kó tó máa lọ máa sọ́ńtà. ìjọ tó bá kú tàbí tí nǹkan bá fẹ́ ṣe é wọn ò ní yà sí wa àwa tá a máa wò ẹ́ náà lélẹ́yìí. jẹun kó jẹ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àwọn ẹlẹ́pẹ́ lórí burúkú ni wọ́n ìjọ tó bá dálẹ̀ tàbí tí nǹkan tí ò dàgbà ṣoṣo tó bá sọ níwájú mi àná kò ní rí mi ìsọmọ. idiot ní àwọn ọmọ ẹ̀. idiot èṣù wọn ní sàkánì mi rárá. nínú ilé wa mo rí nínú ilé wa gàdí wọ́n sì kìtẹ́ mi nínú ẹ̀dínwó igun wọlé wa ẹ̀ forí rẹ̀ dáa. mọ́mí my love. ó tutù ọkàn mi wá balẹ̀ lọ́gàn ẹ̀mọ̀ kan torí títí mo ṣe ń bọ̀ àlẹ́ o. yes ebi ń pa mí. o ti sọ́n jẹ́lẹ̀. kò ń ṣe oúnjẹ mo sọ ẹ̀yin gangan lóru mi kí n jẹ. alẹ́ ìlà ìbò ṣe ń lé yìí tó bá ti pè mí àti ẹ̀kọ́ máa sọ pé ìwọ mọ́ wà sexy. Mom, stop! Will you stop that? sọ pé ìwọ lóru mi. Okay. But try. You say I'm sweating. Okay, ìwọ lóru mi jẹ. No, like you have to say it to my face like. Mom? mo gbàgbé mọ́mọ́ òṣìwò ló ń pè é sọ pé ìwọ lóru mi jẹ ṣé o ti máa fi mọ́tò bá ṣe. ìwọ lóru mi jẹ. ó nìyẹn. ẹ̀yà tí my bedroom. Yàrá máa gbé lóòrùn. Mẹ́wàá ń ṣẹlẹ̀ múrímúwe ètè sọnù. Bímpé kí ló rí? Ṣé mo sọ fún ẹ pé mo lọ sọ́dọ̀ òun kò ṣọlá pé mo fẹ́ lọ kí mọ́mì. Sọ nǹkan tó fẹ́ sọ. Òun mo rí kò ṣeé sọ síta. Sọ nǹkan tó fẹ́ sọ. Wá tẹ̀sí sọ́nà àbí. Ọ̀ṣọ́lá one cheat. Bímpé. Kálọ̀ tí wọ́n cheat sí. Bímpé ó tún. Bàdà. Ó tún ti bẹ̀rẹ̀. Wọ́n ń ṣe nǹkan. Kí ló máa ń ṣe ẹnu? Ikú tójú ò bá tó ló máa ń sọ. Ọ̀gùnṣọlá cheat ẹni tẹ́ pé ìgbà wo nìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ travel. Ṣé mi ní rí nǹkan máa wá sọ ni? Kálọ̀ tí wàá ṣe síta ìbá tí ẹ̀dẹ̀ wàá da inú ilé náà ń ṣe sí. Ọ̀gùnṣọlá orí mi tó ń kiss. Bímpé wọ́n máa jẹ́ kí yóò bẹ̀ gbọ́ kí ló máa ṣe ẹnu kó tó yìí ìgbà wo ló fẹ́ fi sílẹ̀ ṣé mo ká dalérò ọmọ ni ẹ ṣá ṣé fẹ́ dalérò nílérò ni kí ni gbogbo túmọ̀ ilé ìbá ìsìn mọ́mì àti Ọ̀gùnṣọlá Bímpé ọmọ kan mo ti gbọ́ ẹ̀ máa lọ. Ṣebí mò ń sọ tèmi sí ẹ ní gbọ́ ìkà èèyàn burúkú ni ẹ ṣé ó dìgbà tí ilé ọ̀rẹ́ wa tó bá dàrú tí ò sí nǹkan tí ò tàtúnṣe mọ́ kí gbogbo yín tó wá dìde kẹ́ tó wá ní ẹ̀ ń ṣe kàn mo rí nǹkan mo fojú ara mi rí sí mo wá sọ fún ẹ kágbá lè gbárùkù tí ká mọ́ bá ṣe máa ṣe òun sọ pé mo ń parọ́ mo ń ṣe kíníkẹ́ mo ń ṣe gbẹ́ mo ń ṣe àrò. Bímpé ìwọ ló ń bá tolé àbí ìwọ ló ń bá construct ilé pẹ̀lú òṣì tó ṣe pẹ̀lẹ́jọ́ wèrè kótókótó tó ń rò kiri ṣé o mọ̀ pé wọ́n gangan ló fẹ́ dalé ẹrù má lọ o ṣe mo ti gbọ́ nǹkan tó sọ protector má lọ wọ́n ló ń protect inú ilé abẹ́ ẹ̀ tí ẹ máa gbọ́ àbí irú ọmọ wo lè lè. torí pé ilé ayé máa lè agúlù sọ èèyàn ní ìbá má ti sọ. Are you serious? ó sọ ló dá. mo mú yín ṣeré ni. Because nígbà tó tiẹ̀ pè mí tí mo ṣe ń wo pé kí ló lè ṣẹlẹ̀ sáyé pè mí ní pé pàjáwìrì báyẹn bẹ́ẹ̀ mo dé ìbàyẹn sí nǹkan tó ń sọ fún mi sí ó dàbí ìgbà tí èèyàn bá ń ṣe movie bóyá kà sọ pé mò ń wo African Magic Yoruba or something. mo fi ojú mi méjèèjì mo fi rí wọn mọ́mì àti ṣọlá pé wọ́n ṣe báyìí chu on kiss. No I won't take that. It's not possible. How is that possible? ọ̀rẹ́ yín ó ń ṣe ṣìnà. Look mi sọ pé kò kí n ṣe ṣìnà ṣùgbọ́n ètò sọ sí yẹn ni mo wò pé kò possible. kò ṣe pé kò ń ṣe ṣìnà àmọ́ pé ó ń bá ìyá ìyàwó ẹ̀ sùn yẹn believe wẹ̀ àbí. No I won't take that. ó yá kí ni máa fi búra fún yín tẹ́ máa fi gbàgbọ́ pé òótọ́ mo sọ. ọ̀rọ̀ yìí tó sọ yìí ó jọ pé ó serious anyway kò sí nǹkan tó lè fi búra fún mi náà because mo mọ̀ rẹ́ tí mo ní dó ṣínà ní Sunday mo wọn ṣùgbọ́n kò lè ṣe ṣìnà dé ibi tó sọ yẹn. ó ti ẹ̀dá tí ẹ ti gbà pé ó ń ṣe ṣìnà náà ìyẹn tí ẹ ti wà òkè ọ̀ṣẹ́rẹ́ tó kù nígbà tó bá yá ìdí aṣí ìgbé ajáde ẹ̀gbọ́n gbogbo ẹ̀ ibi lájọ máa wà
ẹ béèrè lọ́wọ́ ẹ o tó bá wá dìnnà yẹ o ẹ wá pè mí kẹ́ pè dádì mi kẹ́ pè gbogbo fámìlì wa kẹ́ gbé wá sí pé. àbí bọ̀bọ̀ ilé ṣe ni. kò lè ṣe kí ni mo fi ojú mi méjèèjì mo fi rí mọ́mì àti ọ̀nkú Ṣọlá tó ń jètè ètè kiss wọ́n ṣe. bẹ́ẹ̀ ṣé orí bọ̀bọ̀ yìí ti mi ò believe tóbi ilé sọ pé orí ẹ̀ ti yí mi ò believe I can't picture that like òun àti mọ́mì wọ́n jọ ń da omi síra wọn lẹ́nu. wọ́n fọ́ra wọn lẹ́nu ẹ̀sọ́ tán wọ́n fọ́ ara wọn lẹ́nu. No, it's not possible. No, I won't take that from you. It's not possible. alẹ́ má bínú sẹ́ èmi mò ń bẹ́. wo ọkùnbadé ẹ gbàgbé ẹ̀ ṣé ìbàdí gbà mí gbọ́ ó ti tán ní ẹ̀ mo ti sọ tèmi. Possible. ìwọ bó ìjà wò ó ṣe máa bílíìfù nǹkan bẹ́ẹ̀ yẹn èmi pẹ̀lú ìyá ìyàwó mi mo ẹ̀ṣẹ̀ mọ̀ kórè ẹ̀ ti dàrú kí ló mú kó tó débi báyìí. ṣọtọ tó bá tẹ ìjẹpẹ ni yìí ni màá ní bí a kò lè ṣe ṣùgbọ́n ìwọ mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀nà ní àti ẹmọ́ra wa àmọ̀ pé àmọ̀ kan tẹ̀mí like ó ní kan tí wọ́n like wọ́n máa pretend bí báyìí rárá wọ́n máa pretend fún àwọn bí báyìí nùnà etí wọn ló bẹ̀ gbọ́ pé ìwọ àti ìyàwó ẹ̀ báwo lè gbọ́ létí ẹ̀ báwo lè dún létí ẹ̀ náà. èmi ń pretend dúnà kí ni mo fẹ́ máa pretend fún ẹ fún tí mo bá sọ pé mo ṣe ṣofẹ́ nà mí ni because nǹkan tí ò yé mi nìyẹn o tí mo bá ṣe ṣofẹ́ nà mí ni ó dáa mo ṣe. kẹ́yìn sí ó padà jẹ́wọ́. àṣebẹ́ náà ló gan tó ní. kò lè ṣe irú ẹ̀ náà. wáyé ní kí ló ṣe òbó iná ṣé bẹ́ẹ̀ ló gan tó. lókè tójú bá kí n tiẹ̀ tójú bá kí n tiẹ̀ ojú ń ti àwa wọn kò tó wá pé ọmọ yòó mú ẹ gan. Confirm. No, it sounds stupid. What yàyàwó ẹ. kí ló mú kó tó débi kí ló mú kó tó débi. tèmi mu. o ti mú nǹkan tó ń dẹ̀ lórí irú àbí. tèmi mu. ní sùúrù confirm what is this. tí wọ́n pé wèrè ni wọ́n. ẹgbẹ́ fóònù. tí wọ́n pé wèrè ni ẹ. tí wọ́n pé wèrè ni ẹ. ẹ̀yin méjèèjì máa yẹra fún yín because this is mo máa yẹra fún yín ni wípé. ìwọ ló ń gbé lẹ́ẹ̀kan mo ń sọ òun gbé mo ń sọ òun gbé àbí bẹ́ẹ̀ kọ́ náà ó yá yáyàwó ẹ̀ ń pè ó ti pẹ́ pa bíbá yìí sìn. ó ti pè padà o. kókò tiẹ̀ gbé fún ẹ̀ kó gbé sí spíkà káàdì kan. àbí kí ni kò tó wà láàrin ìwọ àti yáyàwó ẹ̀ tó fi ń pè ẹ̀ ó ti pẹ́ tó ẹ̀ mẹ́ta gbà yín sìn. mo yọ̀ ṣe mọ̀ pé ẹ̀yin méjì ti ya wèrè ni because tí ẹ̀ bá ya wèrè so tí yáyàwó èèyàn bá ti pè yàn èèyàn bá alájọṣepọ̀ nìyẹn. confirm another call. màá wá gbé màá fi sí spíkà tó gbà mọ̀ gbọ́. ẹ ló mà. hello love. ó dà pé tiẹ̀ ń gbọ́ kúgbọ́ nígbà lọ́sọ̀ love. ìgbà lọ́sọ̀ love. kí lè tó kọ̀ tiẹ̀. kí lè tó àníwèrè ni ẹ wèrè bá wèrè ni ẹ wọ́n dà pé máa jẹ́ra fẹ́ méjèèjì. so ẹ sínwó débẹ̀ yẹn ẹ expect pé máa béèrè lọ́wọ́ wọn báwo mo fẹ́ béèrè náà màá béèrè lọ́wọ́ ìyá ìyàwó mi wípé ẹ̀gbọ́n ṣèmi àti ìjọ ní àjọṣepọ̀ lóòótọ́. jẹ́ nǹkan tí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ sìn kémi àti ẹjọ́ mọ̀ báyìí bó ti rẹ̀ pé lè ponú díẹ̀ kò lè tètè yí òun ọ̀rọ̀ lè tètè yí ìbọ̀rọ̀ káàkó tí ẹ sọ pé ibi tí wà àti ìyá ìyàwó ẹ̀ tẹ́tí jọ ń gbọ́ mi sí fúnra yín nínú ilé ìyàwó ẹ̀ kàn ká ẹ̀. How do you explain this? wọ́n ní mi ò ṣe àbẹ̀ sí mi ní kí ló ṣe. káàbí bí o ṣe wọ́n ní o ṣe ṣé ni mo kò sọ ni am I stupid? ẹ̀yin sọ fún mi pé òun níwà tiẹ̀ kọ́ tún wọlé sí i ẹ̀yin sọ pé ẹ̀ló love ó sọ mi bí o ṣe how do you want me to believe this? ó yá lọ mẹ́gbàá kó fi nà mí. bàbá má bá mi sọ yẹn mo lè lù ẹ́. láyé it's okay. báláyé tó ti ń bá mi sọ wọ́n máa nọwọ́ it's bọ́ọ̀ṣì ẹ̀dá jọ wọ́n máa nọwọ́ ṣé ló máa nọra yín ni. wọ́n máa nọwọ́ máa ń dẹ̀ṣẹ̀ bù ẹ̀ lórí. látọ̀ mi ò máa ń náà kiri ni wọ́n ti bá jù ẹ́ níbi òbí mẹ́tọ̀ mi já wèrè ni. máa ń bọ̀ ẹ́ lọ́wọ́ kiri. pápárí ò lè di ṣùkú àlejò tó fòru wọ̀lú ìkídá ni yóò jẹ sùn àjànà kú kọjá mo rí nǹkan fi òróró ló ń gbò látẹ nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ òfò ọjọ́ kejì ọjà àìgbọ́pá làwọn. Òkúṣọlá kí ló ṣe yín. kí ló tó ń rojọ́ mi káàkiri. ẹjọ́ yín wo mo rò káàkiri ẹjọ́ o. kí ló tó ń rojọ́ mi káàkiri. ẹjọ́ yín wo mo rò káàkiri ṣé mi ò kí ni mo gbà káyín lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ mi ò rí yín bẹ́ẹ̀ mi ò kẹ́yìn àti mọ́mì níbi tẹ́ tí ń ṣe tó ó dà kó ti sínwín àbí ó dà kó ti ya wèrè kí ló dé yé rojọ́ mi kiri mọ́ o mo wá fún ẹ ní wọ́nì ni o
sórí ọjọ́ kọjọ́ tó bá tún rojọ́ mi káàkiri wàá regret pé wá sílé ayé. kò sí nǹkan tẹ́ máa ṣe. kò sí nǹkan tẹ́ mi lè ṣe. kò sí nǹkan tẹ́ máa ṣe. ìyàwó tún rojọ́ mi kiri. wo bí oògùn kára máa nìyàn ni màá ṣe sí ẹ ibikíbi tó bá wà tó bá ti rojọ́ mi káàkiri báyìí ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ní. tí ò bá ṣe pé rànú ìgbọ́n wà lára tiyín ẹ̀yin àti mọ́mí ẹ̀yin àti yàyàwó yín ọkùnṣọlá ẹ kó kù. ẹni tó bá dé èrè ẹ bó ṣe ń ṣe a sọ pé èèyàn tán tí ilé bá dá ṣe wọn náà ní. èmi ò lè jẹ́ ń bẹ́ẹ̀ mi ò lè ṣe nǹkan burúkú fọ́rẹ́ mi ò lè jẹ́. àṣẹwò lẹ́kọ̀ọ́ yá mi mọ gbogbo yẹn ń ṣe lẹ́kọ̀ọ́ yá mi mọ kò yé mi mo máa ṣe bígbà tí mi ò rí ẹ máa ní. ẹjọ́ kò yé mi lára yín náà ìranù tẹ́ bá ṣe pẹ̀lú mọ́mí ṣóhun ló wà dà òṣì tẹ́ ṣe pẹ̀lú mọ́mí ṣóhun ló dà ọlọ́run ò ní jẹ́ mi ì tí ì rojọ́ yín dáadáa o instablog máa gbọ́ gist lover máa gbọ́ gbogbo ayé ni máa rojọ́ yín fún. aṣẹ́wó ni ẹ ò lè. mi ò ṣaṣẹ́wó mi ò lè ṣe irú ẹ̀ ẹ̀yin lẹ̀ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ìyá ìyàwó yín lẹ̀ ń bá sùn ẹ̀ dẹ̀ rọra. wọ́n bí yín dá ẹ lè jẹ́ bẹ́ẹ̀. ò ní rìnnà mọ́lá yìí ẹ. ẹ kú ọ̀lọ́nà fún mi jàre. ẹran burúkú aṣẹ́wó. pariwo ẹni ó máa ṣe o òkété padìdà ó lájà kiri ẹ wòye kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè di ṣùkú àlejò tó fòru wọ̀lú ìgídá ni yóò jẹ sùn. àwọn kọ́kọ́ wà tàbí àmọ́ ò gbọ́dọ̀ sọ pé òun ò lè ṣe torí ọmọ. Yes darling. I will go to any length to what are you saying ṣé gbogbo ìgbà tó wà ń bẹ̀ tó pè mí pé this and that ò rí pé mo make everything happen èmi gan fẹ́ kó máa sáré kiri ṣé tó bá wá sí Nàìjíríà ló pè mí ni kò pè mí kò wá rárá kò wà lọ́hùn yẹn gbogbo ohun tó bá fẹ́ kọ́kọ́ ẹ balẹ̀. I know. Yes àdúpẹ́. mọ́mí mo ti miss ẹ switch sí fídíò kọ jẹ́ kí n wojú yín. wo kò sí nǹkan kan nínú ojú mi jẹ́ ká máa sọ̀rọ̀ báyìí jàre. Òdẹ tí sáré ṣe. Mọ́mí lójú yín dàbí ojú ọmọ tuntun. Hey baby, you are looking so good. Look at your skin. Is that one she call Nigeria? That's one thing about àwọn aráàlú òyìnbó. Look at you. Gbogbo ṣe ń glow, gbogbo ṣe fine. You see, ṣáàjókòó sọ́run má wà lé gbòǹfà wá ṣẹ́kùṣẹ́ ẹsẹ̀ tó bá di kàráǹgì dábòjọ́ kọ́kọ́ ẹ máa wọ̀ ẹ́ kó máa padà. I'm telling you, I'm your mother. Susan. ṣé kò ń ṣe champion boxers tí mo rà fún ọkọ mi ló wà lórí bẹ́ẹ̀dì yìí ni. níbo. Ó ga o ṣé o mọ̀ wípé èmi ò tiẹ̀ mọ̀ bóyá champion pants ni or not. Aṣọ ẹ̀kọ́ yẹn ó tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ mi èmi ò mọ̀ bó ṣe ń manage ọkọ yẹn ó mà lọ́bùn. Ó ní ọ̀bùn tẹ̀gàn ní ó ní ọ̀bùn ṣó mọ̀ wípé a kàn dé ńgbà míì láti ibi iṣẹ́ nítorí pé ó ti rẹ̀ a kàn daṣọ lẹ̀ ṣe gbogbo ẹ̀ a jẹun nígbà míì gbogbo ṣe máa ń da gbogbo lẹ̀rú ṣe gbogbo jámayàmá everything laundry man ẹ̀ wá mo dẹ̀ kó gbogbo aṣọ ẹ̀ mo dẹ̀ fọ́ mo dẹ̀ bá lọ mo dẹ̀ kó sórí bed. So what is pant what is pant that your husband cannot pick? What is pant èmi ò tí ẹ mọ̀ pé champion or no champion mo kàn rí kí ni gbogbo orú eléyìí báyìí sí ṣé yẹ kó máa wùwà báyìí? How are you coping with him? Ó ti fẹ́ pa mí o mi ò mọ̀ pé gbogbo èmi mo ṣe gbogbo bẹ́ẹ̀dì láàárọ̀ yìí sìn. Mọ́mí ẹ ṣojú mi ẹ ṣe wọ́n mi ò tiẹ̀ kó ṣe pé o lè sọ pé torí ìyẹn fẹ́ máa sáré bọ̀ náà o ní ìdí gbogbo yẹn máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ oúnjẹ ohun tí ò tiẹ̀ jẹ́ mo fi nù mo make sure pé gbogbo ohun tó yẹ kó ṣe ló ń ṣe there's no problem about that. No tó bá tiẹ̀ sọ boxers mi lórí ṣé màá wá ní pé ebi tó bá sọ sí mi lórí ṣe bóun ló lórí mi tó bá tiẹ̀ kẹsẹ̀ lé mi lórí kó tẹ̀sẹ̀ bọ̀ mí lẹ́nu ṣé bí ìyá ìyàwó ẹ̀ ni. Well, anything for you jàre tó bá wùn ni kó ṣe kó kásẹ̀ lé mi lórí gan ó wà òkè. Alright then alright tó bá tiẹ̀ lóhùn ò jẹ́ mo fi nù ó dà kọ́ mi I love you too. But the way you look good again, bye darling. ènìyàn lè gan o láfọ̀rọ̀ sínú pété ìrìn inú ẹ̀dá jìn àpòmẹ́ni a máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wà láti ṣá àìfarabalẹ̀. bá mi wọ̀nà rẹ̀ wọ́n mi bá sọ̀rọ̀ níbi tó bá ti gbọ́ kí ló fẹ́ fẹ́ gbogbo rọ́bìṣì yẹn kó rí èmi àtọkùnrin pọ̀ nínú mọ́tò kó mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ kó wá lọ sọ fún boyfriend mi kó lọ sọ fún kó rí èmi àtọkùnrin ó ti bà relationship mi jẹ́ ó ti fi títí ẹ̀ kó bá ti tèmi.
èmi ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé bí wọ́n ni mo mọ̀. Olórí burúkú ni Bímpé ṣàmà gbà. Yálà bá Bímpé sọ̀rọ̀. Ṣé wọ́n fẹjọ́ rán ni? Ṣoṣoṣoṣoṣoṣoṣoṣo àbàdébì kan bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní bá sọ̀rọ̀ ó gbà tó ríyàn pẹ̀lú ọkùnrin tó lọ sọ fún boyfriend ẹ̀. Ìwọ ni mo mọ̀ náà ṣé mo mọ̀ ọ́ rí ni ṣé mo mọ ìwé ẹ̀ rí ni ọjọ́ tí bá ti rí máa mẹ́sọ̀ pé mo kàn lábùkù. Babe jọ nítorí Ọlọ́run ṣáàkà olórí ibu lọmọ yìí olórí ibu wọn di èdè ni kò nọ́mà. Ṣeun ṣáà ní sùúrù jọ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ ṣó ti gbọ́ ní sùúrù èmi mo kó ilé ìbáyìí sí tó bá mọ̀ tú mi kò ní sí gbogbo ilé ìṣáájú olórí burúkú lọmọ yìí ó ti sú mi ó ti sú mi. máa bá sọ̀rọ̀ ṣé gbogbo àṣírí ẹ̀ ló sọ fún ṣá. mi kú ẹ sí tàbí ọmọjọ́ mẹ́jọ ni. ẹ mọ̀ mí náà yàtọ̀ sí pàm tó gbé kò sí kankan tó pa èmi àtọmọ yẹn pọ̀ kí n jọ jókòó gan gist toró máa irritate mi ni ẹ ṣáàjọ torí ọlọ́gbó òun ni kò jẹ́ ká bẹ̀ ṣé mo fi Ọlọ́run bẹ̀ olórí burúkú lọmọ yẹn àfi ṣe ni. ó fẹ́ sọ mí dà bó ṣe dà. ṣá má bínú calm down jọ nítorí Ọlọ́run. tí bá délé òun ká gbọ́ torí ẹ máa sọ fún mi gan pé mo tún ti ṣe jù ẹ ṣàdàdà mi jọ nítorí Ọlọ́run má bínú olórí burúkú ló dẹ̀ mọ́kọ ìyá ẹ̀. ó ti ẹ̀ ń try bọ́ kí má tiẹ̀ rí ni kí má rí ni o. ó wà lọ sọ fún boyfriend ẹ. gbà tó mọ̀ orí ibìkan dúró sí ó tún ó lọ sọ fún ni. ewu ni tiẹ̀. mi tiẹ̀ mọ̀ bí tí mo tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí mi mọ̀ pọ́ tí mo fẹ́ sọ fún. nínú ayé tó rọra ṣe torí pé ilé ayé máa lé fẹ́lẹ́ bọ́nú nínú ayé máa rí bí mo ti kíyèsí ọ. ọmọ yẹn ló kàn fẹ́ yọ lórí burúkú èèyàn ẹ má bínú sí ẹ má bínú sí ṣẹ́rẹ́ mi tó ń sọ yìí gan is a married man àjẹjọ́ ń gbélé ni labour wà ní sóní ìwà ọmọbi tó ti rí kòtòkòtò ẹjọ́ òṣì tó ń rò mi ìmọ̀ bọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ yẹn ti ya wèrè àbí kó ti ní mental problem rí kò rí bẹ́ẹ̀ ẹ má bínú ẹ má bínú. ẹjọ ẹ foríjì ẹjọ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo promise yẹn fẹ́lẹ́ ìfà létí kò kí ń ṣe bẹ́ẹ̀ ẹjọ kí n gbé fóònù fún ẹ ti dáríjì ẹ ṣe gan ni Tọ́pẹ́. èló ìfẹ́ mi ìjọ torí Ọlọ́run fọlọ́run bàbẹ́ má bínú sí mi ìwọ náà dẹ̀ mọ̀ pé mi kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀ mi ṣọmọ onírùnkùnrin ó ti dáríjì mi ó ṣe ayọ̀ mi èmi náà ti mísẹ̀ ọmọ mísẹ̀ gan ni ká ló múra ó fẹ́ gbé wa jáde ó ṣe jẹ́ sáré lọ change ó ṣe oníkàlọ́ máa kún fẹ́ gbé wa jáde àwọn ohun ti dáríjì mi ṣe kò ní dáa yín ọmọ yẹn kò fẹ́ ya olórí burúkú lọmọ mo jẹ máa sọ fún mi pé ọmọ wèrè tó pè lọ́rẹ̀ kò kí ń ṣọ̀rẹ́ papalági ọmọ ni lórí burúkú túlétúlé èmi ti wà ókè báyìí. aṣọ tó wọ ókè ló ṣe wọ́n fẹ́ náà. bímọ tí mo yẹ òye orí pé òtítọ́ ṣe kókó ìfẹ́ jàjù ìfẹ́ ló jàjù láyé ń bí ìfẹ́ kí n fẹ́ ìfẹ́ kí n dání ṣùgbọ́n bí kòkòrò bá wọ ìfẹ́ o ìfẹ́ má dìdàkudà. ìgbàlẹ̀ dá lò nílé ayé bá ṣe ń ṣe lélẹ́dùmarè mú wá ló ń wòye nínú ayé èmi ni dominion kọrinkọrin ìgbà yìí ẹgbọ́n lábàárí mi ọ́ ènìyàn inú ẹ̀ dájì ọ́ àwọ̀fẹ́lẹ́ bonú kò jẹ́ àrínú ènìyàn ó gba láǹgbà tó dànù délẹ̀ a ò mọ ìtinú ro ẹni fààyè sílẹ̀ fògiri tó lanu
Alangba máa kọ́lé síbẹ̀, akọ́lé. I just told you come, stop. Come to me. Stop. Hey, mommy. The peace, the war. Really? Ara tó ń dá lélẹ̀. Ìgbà tí mo fẹ́ lọ mo sọ fẹ́ kó máa dára àti ìgbà mi. Mọ́mì! Abiyamọ tó fi ṣépè fún abiyamọ ni. Ẹni tí wọ́n sọ kò pa nìyí. Ẹni tí wọ́n sọ kò pa nìyí. Mọ́mì! Kí ni mo gẹ́? Tí máa gbọ́ yín níbi táwọn yẹn máa jẹ́ṣù. Ó ní kúkú tẹ̀sí dábì fi lé ilé náà nílé. Ẹ tó tẹ̀lé ọwọ́ rẹ̀. Lórí kí ni tí sọ ọ̀tá báyìí. Ẹni kú rẹ̀ lẹ̀ ṣọ́ra ẹni kú sí aṣọ ìwẹ̀. Ìwọ ó máa jóná kú ni. Àṣàkẹ́ má ṣe. Ẹ máa gbádùn ara yín lọ. Ẹ máa gbádùn ara yín lọ. Bẹ́ẹ̀ ṣe wáyé yín méjèèjì. Ọlọ́run bàbá mi dà fún yín. Ẹlẹ́yìn máa lè dáwọ́ ọ̀rẹ́ mi. Wọ́n máa. Ìwọ. Àṣàkẹ́ ọmọ owó jẹ ní òkú yẹ̀ ní òtòṣì olómi ènìyàn. Tí ẹ ṣe sùúrù jẹ́ kẹ́mi ṣàlàyé ó ní tó ṣẹlẹ̀. Ṣì lọ ẹ lọ rán ayé lókè orí burúkú tẹ ẹ kọkọ yẹ Ọlọ́run bá dá fún yín olórí náà máa jà bí oṣù lẹ́jẹ̀ tí wọ́n fi ṣe Àṣàkẹ́ kò ní fẹ́ ọtí ẹ̀ kó tẹ́lẹ̀ ní kó tó jà ẹ fẹ́ bí mi lẹ́yìn ọ̀pọ̀ lẹ́nu ní kó tó jà ẹni kú sí mi tọ́tọ́ ìwà mọ́ mi. Èmi mo rí àwọn òbí oníṣọ́mọ àjọ orin àmì ọ̀rí mọ́tà àti màmá tó bí ẹ̀gbọ́n pé èmi ni mo jẹ̀jẹ̀ yẹ lórí. Kéréte lanu òṣì sílẹ̀ ṣé ipò yẹn kò tẹ̀lé mi. Tẹ́lẹ̀ ọ̀pọ̀ ní òṣì lẹ́yìn wọ́n tẹ̀lé obìnrin nínú sísẹ̀sọ àyẹ̀bọ́lẹ̀ kò tẹ̀lé. Orí òpè kí ló ní tó gan bí ọ̀dẹ̀ ìbí síbẹ̀ ó máa tẹ̀lé mi náà bó ṣe ń lọ yẹn wọ́n máa wá ṣẹlẹ̀ my love it's not what you think it's not what you think it's your thought what did you say yours do we didn't do anything alákẹ́wà tó pé ẹ àbá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ṣàgídí me that I saw you behind my mom tó ń ṣe báyìí tó ń ṣe bẹ́ẹ̀ wá ní it's your thought it's what you ọmọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń farọ́ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ òṣì àwọn nǹkan tá a máa ń fojú rí tẹ máa láàkẹ́rì yẹn wàá sọ fún wípé gbogbo ètò ìṣe yìí pé ní àti mọ́mí kan ṣeré ni so you continue to say it until she believes it. Kìkì. lọ́kọ́ wọn jáde kọ́ ló máa bẹ̀. Ayé mi ti bàjẹ́ pátápátá o. ṣọ́pọ̀ ló ní ẹ̀yìn àbórí ọmọ yóò pè ní. Ṣọlá. Ìfẹ́ ló jà jù láyé ń bí. Ó ti wí kẹ́kọ̀ọ́. Ìfẹ́ kí n fẹ́, ìfẹ́ kí n dáná. Èèyàn máa ṣòro trust o. So kò tí ẹ wá sí anybody ta lè trust mọ́ báyìí. Nígbà tí mò ń san gbà yẹn ṣe bẹ́ẹ̀ kọ́wọ́kọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ̀jẹ̀kẹ̀ ìdẹ́jà lérí ẹ̀jẹ̀ rí sọ. Kò délẹ̀ tán. Ẹ fẹ́ dá lérí ẹ fẹ́ ṣe kíní kan. Nǹkan ló wà wájú báyìí. O kò ń sọ bẹ́ẹ̀ ni. Ta ló lè believe wípé ìyá tó bí ọmọ ẹ̀ ó wá lọ bọ́ ọkọ ọmọ ẹ̀ lájọṣepọ̀. Kò sí tó máa believe pé kò bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Abíagbá ni wọ́n kì í ṣe abíamọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi, thank you very much. I appreciate concerns yín. Ẹ wo, àwọn méjì tẹ̀ wọ̀ yẹn, wọ́n gbádùn ara wọn. They're enjoying themselves. Àbí kí ni mo fẹ́ ṣe? Lẹ́yìn kí n ra kó kángára mi kí n padà síbi tí mo ti wá. Àbí that's the best thing I can do. Yes. I have to put myself together. Kò yí sì wo ló bá yàn gbòòrò ẹ̀mí. Ẹ dúró náà. Mọ́mì tí ẹ lo trust. O lè trust mọ́mì ní mọ́mì. Ẹni tó lọ́rọ̀ dẹ̀ tí ó ti find solution sí. Ẹ jẹ́ ká encourage ẹ kó padà. Ètò àsọ tí ẹ dùn. Èmi ṣàdánù oúnjẹ. Ṣé máa jẹun? Kí ni? Ọjà jẹun. Ipe ò ní jẹun yẹn kò possible o máa jẹun. O lè wá fi lò rí ronú ṣe rẹ léṣe. Wá fi ronú ṣe rẹ léṣe. Ṣùgbọ́n kí wọ́n fún ẹ ti sọ́kọ̀. O ní ìdìbòtò. Ṣòro àwọn méjèèjì ṣáà fi wọ́n sílẹ̀ sọ́nà lọ́wọ́. Ọlọ́run mọ bó ṣe máa yanjú wọn. Your mother is a mistake. My mother? Yes. She's a mistake in your life. And you see that guy? He's not even meant to be. He's not meant for you. So just let them be. Advice tó ti fún rẹ, tó ti decide fún rẹ láti padà yẹn òun ló ti dájú. Go back and start your life over.
So yeah, please just calm. Inú ẹ̀ dájì o. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àrínú ènìyàn. Okay, why? Ó gba láǹgbà tó dànù délẹ̀. A ò mọ ìtinú lọ. Èèyàn kò dọ̀bú rẹ̀ sílé kó a máa wò ó rẹ̀ yẹn. Ṣé ìyẹn ní pé máa fún wa pa ẹni ẹlẹ́ni kan dànù? Ọlọ́mọ yẹ kó padà pa ẹ́. Àlẹ́ òkú lè pa mí. Yes, nǹkan tó bá wọ wọ́n jẹ kò kí pọ̀ you can't say. No. Ẹ̀yà tó sọ pé sún sẹ́yìn yẹn. Mi ò sún sẹ́yìn. I love the sún sẹ́yìn play. Sún sẹ́yìn mi ò sún sẹ́yìn. Sún sẹ́yìn mi ò sún sẹ́yìn. Mi ò sún sẹ́yìn. Mi ò sún sẹ́yìn. Ọ̀rọ̀ jọ bí ọ̀rọ̀, ìṣe jọ bí ìṣe. Kí wàá lè fẹ́ ṣe sí báyìí? Wo tí bá sọ fún yín pé ó yé mi, irọ́ ni mo pa ọ́ because I really don't understand. I've been trying all my best to reach her. Mo ti pè kò bí kò mi. Gbogbo bí ta máa ń jẹ́ sí ni mo ti dé, wọ́n ní wọn ò rí rárá ń bẹ̀. Kí ni mo tún fẹ́ ṣe báyìí? I'm so confused. Ọkùnrin máa ṣòro o. Àbí ọkùnrin máa burú o. Tókùnrin bá ń bọ̀ báyìí, tójú ń bọ̀ báyìí, ká kọ́kọ́ pa ọkùnrin, ká fi èdè náà sílẹ̀ kó máa lọ. Because how on earth could that thing happen? Because mi ò pé bẹ́ẹ̀ mo ṣe ń rí ọ̀rọ̀ yìí náà rí bẹ́ẹ̀. Mo ti ẹ̀ sọ̀rọ̀ ìyá ẹ̀ ńkọ́, ìyá tó bí nínú tó dẹ̀gbẹ̀ sí lójú. Nǹkan burúkú gbáà ni. Èmi ò tiẹ̀ gbọ́dọ̀ ní báyọ̀ gbọ́ láéláé. Mi ì tiẹ̀ gbọ́dọ̀ nírò ìyá yẹn máa ti padà nù. I swear. Mi tẹ̀lé jẹ́ pàmò tí màá ti. Mi mọ̀ tí mo fẹ́ ṣe báyìí. Bọ̀ kò wá sí ṣe kò sáì ṣe. A máa pè mí. Àbí àlè fílẹ̀ kó lọ ṣe rẹ̀ léṣe náà. Kí bèbí yẹn má lọ commit suicide o. Ẹlú ti ń bá mi. Nǹkan tí mi bá tiẹ̀ ní kò ṣe ń sìn ni pé ó mọ̀ pé ìwà tiẹ̀ tún close dáadáa. Mi bá ní bóyá kò tún lo nọ́mbà mi kò fi pè bóyá ó máa gbé. Ibo tẹ̀yìn náà pè bó náà máa pè é. À ń gbìyànjú. À ń gbìyànjú àlè fílẹ̀ fún ìyà jẹ. Ọ̀rẹ́ wa ní ṣó ti ń rìn. Kò tiẹ̀ ríǹgì switch off ni. Kí wàá la fẹ́ ṣe báyìí torí Ọlọ́run? Fi ní ìwà ènìyàn mi kò lè ṣe láì farahàn. Ṣèbọ́mọ tó bá ṣípá láǹbà gbé kí ló dé tá à ń mọ́mọ tó ṣípá sọnù tá a mú ṣe. Màmá ní àrùn tí wọ́n pè ní hepatitis C. No, calm down. Not as serious as you thought. You understand? After I carry out test wa, so àwọn results yẹn jẹ́ ká mọ̀ ní pé wọ́n ní hepatitis C. So that is the result. Sẹ́ni tí ò mọ pápárí ò lè díṣù àlejò tó fòlú wọlú ìgídá ni yóò jẹ sùn. Níbo ló ti kó? Ó lè jẹ́ pé bóyá wọ́n bá wọn tó tẹ́lẹ̀ ṣe àwọn sharp objects, you understand? Bóyá ní àbí sexual intercourse. Yes. No, kò sí big deal. Sexual intercourse. Yes. Doctor. Okay. Ẹ má bínú. Tó bá jẹ́ wípé madam ló ti nírú àrùn yẹn lára tẹ́lẹ̀, ẹni tí wọ́n ti wá bá share sharp object rí tàbí tí wọ́n ti ní sexual intercourse pẹ̀lú ẹ̀rí, so ó possible kí irú ẹni yẹn náà ti ní àrùn yẹn. Yes, but ó advisable anybody tó bá ti bá wọn share sharp object àbí tó bá ní sexual intercourse pẹ̀lú kó run test ká lè wá sọ pé òun náà kò tí kú. But ẹ má wọrí kò sí problem. Bí mo ti wò yẹ òye ṣóńwòye mo rí pé òtítọ́ ṣe kókó nínú ènìyàn nínú ìwà tí ṣe ọ́ talúmọ́sá jílé bẹ́ẹ̀dá bá ń sáré. Ṣé wà okay? Ẹ̀yin ọ̀rẹ́ mi
Afa show apa. Roju ko lele show wa okay like o sound. Bimpe ńkọ́. Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí bàbá ọ̀rọ̀ tí ẹ kọ́ ni mo ti ẹ̀ pé fún because mi ní parọ́ fẹ́ wàhálà ti wà o kí ni problem ẹ wàhálà ti wà o. Ṣé kò ń ṣe ọ̀rọ̀ àwọn ará ilé ẹ̀ tó kárùn? Ó ti gbọ́ sí. Etí ọba lé etí ọba lóko. Èmi Pamilerin ni mò ń jẹ bí. Nǹkan tó jẹ ló yó wọn. Tó bá tiẹ̀ fi dídá mi gan, nǹkan tó yẹ kó ṣe wọ́n yẹ kó jù bẹ́ẹ̀ lọ. Máa pè é later ṣó ti gbọ́. Ṣó gbọ́ take care. Orí bá wà lókè. Orí pé Olúwa bá mi ṣe Pamilerin. Ibo la bá máa fojú sí. Bímpé kíni? Ayé ń ṣe ẹ́. Kíni? Ayé ń ṣe ẹ́. Kíni mo ṣe? So o ti lọ pè lẹ́yìn o ti sọ fún. O ti lọ pè lẹ́yìn o ti sọ fún. Ṣé bí mo yẹ sọ fún mi ṣé kò dáa? No, ṣé kò dáa ni. You're such a devil. How again? Ẹnu ẹ̀ yìí ló máa pa ẹ́. Ẹnu bí ẹ̀. mo ṣe pọ̀ rẹ wa tí mo sọ fún pé mọ́mí ẹ o àti husband ẹ o wọ́n ní sósósó àtúntò ṣé kò dáa. That aside, this hepatitis C yìí mi really mọ̀ mọ̀ ṣe ń pa ẹ̀. Báwo ló ṣe. My friend, it's a very deadly disease. Ó lágbára ju HIV lọ and the others o. Nǹkan tó jẹ́ pé tó bá sweat lásán ó lè kó. Wo ìyẹn lágbára. Àti ẹ̀dùn pé kó rẹwà òkú kí ìyá àti ọ̀ṣọ́lá pé kọjọ́ máa bára wọn pọ̀ ń bẹ̀. Tí mọ́mí náà kò ń ṣe kó da lọ títí bọ̀ kí la fẹ́ ṣe nǹkan tó mọ̀ jẹ́ ló yó wọn báyìí. Báwo ló ṣe mọ̀ nǹkan tó mọ̀ jẹ́ ló kó yó wọn? Olúwa ṣe o. Ó rẹ̀ mi yọ̀ o. Mariwo ẹni ó máa ṣe o. Òkété padìdà ó lájà kiri ẹ wòye. Kò sẹ́ni tí ò mọ̀ pápárí ò lè di ṣùkú. Àlejò tó fòlú wọ̀lú. Ìgbìdá ni yóò jẹ sùn. Àjànà kú kọjá mo rí nǹkan fìlè. Òrèrè kò láàgẹ̀ nínú ayé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ọjọ́ kejì ọjà. Kí ni mo kóra mi sí ìtura lọ? Kí mo kóra mi sí? Àfìgbà tí mo fọ́ ara mi báyé ara mi jẹ́. Why? Mo smart sọ̀rọ̀ sí smartness kò ní síra ẹ̀ lọ́wọ́. Lọ tó bá lè yọ mí nínú èyí tí mo wáyé. Wọ́n máa dúpẹ́. Ọlọ́run mọ lóore tó bá lè yọ mí nínú èyí tí mo wáyé. Wọ́n mọ lóore mi ṣe ṣìgbọ́n láyé mi. Nínú ìwà tí ṣe ọ lágbàmásá gbẹmọ́sá yìí náà bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé kó rọra ṣe torí pé ilé ayé máa lé gúlù sọ èèyàn ní ìbámá ti sọ. This is the story of my life, my people. That was how the woman that was supposed to stand by me, my mother, she became my greatest enemy. My greatest betrayal came from her. I was left with no other choice than to Japada for good. Or what would you have me do? Káfọ̀rọ̀ sínú pété ìrìn inú ẹ̀dá jìn àpòmẹ́ni a máa bá lọ. Wẹ́rẹ́wẹ́rẹ́ wàrà sí ṣá. Àìfarabalẹ̀ káwòye fínífíní lómìnìyàn fi jápa lọ. Bọ́rọ̀bárùn kedere nílẹ̀ dúnìyàn. Jèlè nìyàn jápadà ní jápadà yóò. Bí mo ti ń wọnú ènìyàn yóò ènìyàn máa lé. Àwọ̀ fẹ́lẹ́ bónú nínú ayé máa rí. Bí mo ti ń kíyèsí ọ. Bí mo ti ń wòye ọ. Orí pé òtítọ́ ṣe kókó. Nínú ènìyàn nínú ìwà tí ṣe ọ. Kálùmásá bẹ́ẹ̀dá bá ń sáré nínú ayé kó rọra ṣe torí pé
ó sọ ló dá kan ó jọ bí sọkúsọ àmọ́ ọ̀rọ̀ tó ti sọ ló fi jẹ́ òótọ́ ká rọra ká bá ń sọ̀rọ̀ àbí lè wọlé ẹni tó kọ́lé ara rẹ̀ tó ti fọwọ́.